Èmi wọn nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Ọmọ dára ò dẹjọ́ mi Afusa. Èmi wọn nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Ọmọ dára ò dẹjọ́ mi Afusa. Ẹ má bá wí, ẹ má bá jà o. Ẹni Ọlọ́run dá mi kò ṣe bára wé. Ẹ má bá wí, ẹ má bá jà o. Ẹni Ọlọ́run dá kò ṣe bára wé. Ọ̀tọ̀ lórí ẹ̀tù, ọ̀tọ̀ lórí bí àgbìkó. Ó tọ́lọ́run ó ṣe bàbá òbí èèyàn kan. Èmi wọ́n nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni. Èmi mú jòwó mi òwò Afusa. Èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni. Ọmọ dára ó dẹjọ́ mi ò Afusa. Ó yọ lókèrè wọ́n yọ wọ́ṣẹ́. Ó yọ lódò wọ́n yọ wọ́ṣẹ́. Tìbí ní tèmi ni ó wẹ̀, tọ̀hún ní tèmi ni ó mú. Báwo ojú rẹ̀ wọn ò lè lọlé. Wọ́n ní mélòó yóò já ayọ̀ ẹni tó tiẹ̀ kulẹ̀ jálè ẹni. Ọmọ dára ó dẹjọ́ mi ò Afusa. Èmi wọn nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni. Èmi wọn nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni. Èmi wọn nílẹ̀ yóò àjọ máa dátọ́ ni. Afusa ọmọ dára ó dẹjọ́ mi. Balẹ̀ kọ́ ọ̀gá fara yín balẹ̀ fara yín balẹ̀. Níbo ló sọ pé àwọn yòókù ẹ wà? Kì báyìí lọ wà. Ó yá mú adébẹ̀. O gbọ́ kọ́ga ni kò mú adébẹ̀ ni. Mú yín balẹ̀ ṣágbára yín lẹ fi wọ́ mi dé báyìí ṣèbí fẹnu mi ni mo kì í tẹ̀lé mú yín débi. Wà á gbéné sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí. Bóyá. Ṣé wàá ókè ṣá? Move my friend. Òun ni ẹ o gbọ́dọ̀ lọ òun ni ẹ o gbọ́dọ̀ lọ. Yóò kọ́ yẹn èmi. Níbo? Bọ́sibà. Òun tẹ Amúlò. Ọmọ ẹ̀ lọ. Hold on, kí ló mean pé wọ́n yìnbọn fún àbúrò mi? Ṣé ó jẹ́ ológun ni èwo làbọ̀rọ̀ máa fi bọ́n ṣeré? Kódà wọ́n ti mú lọ sáàgọ́ wọn. Ó mú lọ sí police station. Bẹ́ẹ̀ni. What? Fún kí ni? Kí ló ṣe? Ṣé mo fi wéè bá ń ṣeré lánàá ni? Mi ò parọ́ ẹ dáhùn. Mo ń bọ̀. Bíọ́dún, wá. Wo sórí, kò make sure pé o monitor class. Mo ń bọ̀ nísìnyí. Kẹ́ fún mi ní 5 minutes. Gbogbo class ṣé ń gbọ́ mi? Gbọ́dọ̀ pariwo o. Kò dẹ̀ make sure pé o kọ noise maker. Ṣó ti gbọ́? Ẹ má pariwo. You are in charge now. Ṣó ti gbọ́ class captain? Okay. Ẹ wọ ẹ dá pẹpẹ ìfúnlẹ̀ kí ká tètè ẹ já mọ́ ọ lọ. Benison, nígbà tó mọ̀ pé o sí lára wọn, kí ló dé tó wá ń sá lọ? Bọ́dọ̀ ló gbà fi ọmọ wọn rí. Kódà mi ò kí wọn rí báyìí lẹ́dàá gbọ́ ọ̀dọ́lọ́gbà ẹjọ́. Kódà gbàgbọ́ máa kọ́ ju wọn lédè yìí. Ẹjọ́ má jẹ́ kí. Benison jọ. Wo iye tó ń sọ yóò jẹ́ mi ara, mo ti dín pẹ̀lú ọ̀daràn bíi tiẹ̀. O mọ̀ ọ́ rí, wọ́n á sá lọ. Ìyá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àgbẹ̀tẹ̀ sí ilé yìí o. Àgbẹ̀tẹ̀ sí ilé yìí.
tún sà. ẹ fún láì dé. ọ̀gá ṣe ìgbé ọ̀rọ̀ tí mo máa yé yín dáadáa mi ò mọ pípì yìí rí mi ò mọ̀wọ́ rí ọ̀gá. wo gbogbo àlàyé wa pátá mo lóye wa sórí tó bá ń gbọ́ tí wọ́n bá ń sọ pé ọlọ́run má jẹ́ kí n rogun àkóbá àdàbà ìwọ ló yẹ kó má ṣàmì o sórí ọ̀daràn tí a mú wá lọ́jọ́ yẹn tó nawọ́ sí ẹ tí ó ṣe nawọ́ sí ẹ yẹn kò bójúmu bá wà láti fi ẹ sílẹ̀ bóyá nawọ́ sí ẹ yẹn á ní láti ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe ká lè rí òótọ́ ọ̀rọ̀ òun ni àwọn nǹkan tá a ṣe má rí wa bí ìka o àmọ́ ní báyìí a ti rí wípé o ò mọwọ́ o ò mẹsẹ̀ ó kò parọ́ mọ́ ẹni mo wá fi àkókò yìí sọ pé kó o má bínú iṣẹ́ títí wa òun là ń ṣe fáǹfààní ẹ̀yìn aráàlú náà dẹ̀ ni màá sọ fún àwọn boys mi sìn kó fi mọ́tò gbé lọ sílé kó lè lọ bá mi drop ẹ̀ má bínú ṣùgbọ́n. ìyá máa jẹ mí ìyá jẹ mí ooo. dákun èmi ò fẹ́ wàhálà sórí ọ̀bẹ ti gbọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ sì ti sọ ohun tí ó ṣe lẹ́yìn mọ́ bínú kí la tún fẹ́ gbà. ó mà ṣe Màámi ó dàbí ẹni wípé nǹkan tí mò ń sọ kò yé yín. ṣẹ́ni tó bá jẹ́ wípé ẹ jẹ́ lọ́ọ̀yà tó bá jẹ́ wípé amòfin ni yín ni nǹkan tí mò ń sọ ó máa yé yín. àní ó yẹ kó fún wa lọ́wọ́ ìtàn ẹ sọ pé ọ̀bẹ ti gé mọ lọ́wọ́ kí ni ọmọ òṣè kankan kò pààyàn kò jalè kò ṣe jàǹdùkú ẹmu ẹ tì má tì mọ́lẹ̀ fún kí ni bó ṣe wà yẹ kó sanwó ìtàn fún ni. wọn ò lè san wọn ò ṣe lè san màá ní. ṣé ládélé yóò gbé ọkọ̀ ṣe é gbèjà ṣé bí ìrìn àbùkù tó rìn òun náà fi iyán kúkú lọ nílé àná bẹ́ẹ̀ ni. ìrìn àbùkù wọn lórí ìrẹ́jẹ ni kò ṣe nǹkan kan ẹ̀sùn wo gangan lọ́n rí tó ń sọ pé àwọn òun fún pàtó torí pé rí ọmọ ó rìn ládùúgbò ọmọ kì í mọ́lẹ̀ ó di police station. irú jésù wo nìyẹn. ìrẹ́jẹ òfò wà o ṣé bí rí òsì tí ń rìn káàkiri inú ìlú sẹ́bọ̀ ló fi kó mọ́ àwọn èrò. torí pé wọ́n bá lè bú wọn ibẹ̀ lọ́mọ gbé. ẹ ti tó aṣáájú. ẹ wo bí sẹ́rí lẹ́yìn ọlọ́run owó ló tún kàn. ibi ni owó àti owó adélé tí ń bọ́ lé. lẹ́yìn owó tẹ́mi ò wá fi tọ́jú àfúsà tèmi àfúsà ló tún kàn lẹ́yìn ìgbà náà. lẹ́yìn. máa gbọ́ tí mo ti fọ́ lẹ́nu bàjẹ́. kò ara fún mi. mo fọ́ gbogbo ẹnu ẹsẹ jẹ ni tó ní yọrọ. mọ́láfúsá last week gẹ́gẹ́ ń tẹ̀lé afúsá báyìí báfúsá ṣe ń rìn lẹ́gẹ́ ń tẹ̀lé. èmi mo fọ. kò ní dáa fún un. àṣẹ èmi ò rò kò fẹ́ yẹ rárá ṣá tó lanu gbàgà òsì tọrọ burúkú ń jáde lẹ́nu ìwọ sọ pé ó fẹ́ fúsá lẹ́nu tó dẹ̀ mọ́rú àti mo kọ sí ọmọ yẹn tó mọ́rú nǹkan tó wà between us ó dẹ̀ sọ pé ó fẹ́ fúsá lẹ́nu. doro don't talk anyhow wọ́n sọ̀rọ̀ sí anyhow ọ̀sẹ̀ àmàtí wa ni wọ́n tẹ ẹgbẹ́ fásitì kí ló gbójúlé tó ń gun ẹ̀. ìwọ filẹ ṣé ọmọ rẹ pa ọwọ́ wèrè sa mo mọ̀ wá torí pé torí tiẹ̀ ni kí n bá lè fi ọ̀ràn gan ni ṣé ọ̀fẹ́ jà ní sọ́fẹ́ kú ni àbí. màá lù ẹ́ o ọ̀fẹ́ jà ní. màá lù ẹ́ o mi ò rọ ẹṣẹ́ o. ẹ mọ ká. ìwọ àti ta ni. ọ̀rẹ́ mi. ẹ wo gbẹgbẹ lọ́jọ́ kan. màá lù ẹ́ bí pé mi ò mọ ẹ tó ṣu ẹ ni o. ọ̀nà ta mo rò pé o mọ̀ mi. ó dà pé gíga tó ga lójú. mo rò pé o mọ̀ mi. ọ̀nà ta ni ẹ̀yin ọjọ́ dúró síbẹ̀ kó mọ̀ sí kìnnì. What do you have that is pushing you? Kí ló ń gùn ẹ̀? èèyàn kan sọ̀rọ̀ mẹ́ẹ̀ mo rò pé ó ń ṣí èrè mẹ́dùdú Ó tọ́nu mi. tó ń ṣerú mọ̀ yẹ̀ òkè bí ẹnu àlàkẹ́ mo rò pé ó ya wèrè tó ń sorí pé ó lo bí apẹ̀túwó ṣé kò ṣe pọ́ńdì ẹ̀ṣá máa lù ẹ̀ tó jẹ́ pé wọn ò ní rí ẹ̀ṣá ó mọ̀ pé ó ní draft tendency ó mọ̀ pé ó rò pé ó dáa. Kéèkì bá fa kéèsì. tó bá nà mí. ọ̀n bá jáde fa kéèsì tó má nà mí. ó lè nà ọkọjá náà bá ṣe ga tó wọn ṣe dán ọmọlẹ yìí pè. bàbá dúdú òpònú apẹ̀dá fọ́fun gbé mu palaba orí dáńkú bí jẹ́ ẹ̀ máa nà ìwọ náà ń sọ̀rọ̀ owó bó ṣe rí orí bí arìndìn. èyí dáadáa kó gbẹ́ni sáyẹn jáde tá ń kẹnu ajá bẹ̀ kọ́ máa ń fìlà wèrè bí ìlú gangan ó lọ sí. ẹ dákun ó ti tó òjé kí ni ìṣẹ̀lẹ̀ gan. Ìyá wa gẹ́gẹ́ ìpínlẹ̀ ṣe ẹgbẹ́ bá fa kéèsì. wèrè wo ló sọ̀rọ̀ gbẹ̀yìn tàtó bọ́tì ní sara ṣe láìsí sójà tá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ nítorí bá fẹ́ sọ ni ọ sọ. ẹ dákun kí ni ìṣẹ̀lẹ̀ náà. sẹ̀lẹ̀ jẹ̀sà ni sẹ̀lẹ̀ jẹ̀sà ni tó bá béèrè ní ọ̀bìnrin tó tẹ́ bá ṣe pé èèyàn wa mọ tí bíbá tó fàárí fín. èmi nu o. inú èmi ni èwe ni kíkiri wa máa sọ̀rọ̀ kí wàá tọ́ sẹ́nu pupa bí ẹnu edé. ṣé ẹ ti bá a sọ̀rọ̀ pẹ́ẹ́fẹ́ ni. ẹnu rẹ ti ń pọ̀ jù Wà náà. ọ sì bu oní gógógógó ṣé ọ ní ọlọ́jà ọ ní pẹ́ náà jáde láti ọ̀sán ọ̀bọ̀ rẹ̀ mi bá wọn ìsọ̀ kìíní bọ̀. Má ní ẹbí kò kú. Mana.
jẹ̀yà wà á jẹ̀yà wà á jẹ̀yà ẹ lọ wọ́n pa ẹ lọ jà ẹ lọ wọ́n pa. ìwọ náà ṣe bí ọ̀rà èmi wọn ti fi ẹran. níbi táwọn èèyàn pàtàkì wà olóko tó fẹ́ gbọ́n mi tí ò gbà fún wọn àyàn wọn náà wá sọ̀rọ̀ pé àwọn fẹ́ yà rẹ̀. ó tajà rẹ̀. ọ̀rẹ́ àwọn náà kò ní káwọn náà gbìyànjú agbára wọn wò ní wọ́n fẹ́ gbìyànjú agbára wọn agbára wèrè wo ni wọ́n gbìyànjú gbogbo wa la mọ̀ pé ohun tó yẹni ló yẹni o okùn ọrùn yadìyẹ rárá okùn ọrùn yadìyẹ o àbí tó bá tiẹ̀ wá yadìyẹ ẹni tó mú dání là ń bá wí ìrọ̀ Afusa sáwọn rẹ̀ dẹ̀ẹ̀dẹ̀ ìlú yìí àwọn rẹ̀ dẹ̀ẹ̀dẹ̀ hàn Afusa ti gòkè odò kí afárá tó já bẹ́ẹ̀ ni o méjì ìrọ̀ Afusa yìí méjì ìrọ̀ Afusa kò sílẹ̀ yìí Afusa rẹ̀ wà lóbìnrin pọ̀ jù ó jẹ́ pé mo fi rójú rẹ̀ lẹ̀ o ẹ̀gbọ́n rẹ̀ rẹ̀ wà. kò ṣe pé rẹwà nìkan kódà onílàákàyè pẹ̀lú. ní gbogbo obìnrin omidọ́lẹ̀ yìí kò sẹ́ni ẹ̀mí ẹ̀. bẹ́ẹ̀ni akólàkó lẹ́kọ̀ọ́ kó kọ́ lọ́jà rí. Afusa rẹwà pọ̀ ó pọ̀ ọtún gègé yín ó rẹwà ọtún gègé yín ojú padà yín. ẹ má bá wí ẹ má bá jà o ẹni Ọlọ́run dá mi kò ṣe bá ara wé. Káyọ̀dé. ẹ má bá wí ẹ má bá Káyọ̀dé, teacher Afusa is here. Good morning. Ẹ káàárọ̀ mà o. Ẹ kúṣẹ́. Teacher Afusa. Ẹ káàárọ̀. Ẹ máa káàárọ̀ kojú mọ́. Good morning. How are you? Adúpẹ́. Ẹ káàárọ̀. Káyọ̀dé, ó yá come back. Late already. Ẹ ṣé sir. Teacher Afusa, ẹ jọ̀ọ́ ẹ má ti lọ. Mo lórí ọ̀kan tí mo fẹ́ bá yín sọ. Okay. Ẹ dúró mi. Ẹ ṣeun. Ṣé rí abatẹnijó nígbà yìí o? Gbogbo àwọn tí wọ́n ń bá yín jẹ́ pátápátá Ọlọ́run bá wọn jẹ́. Àmín. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ ni wípé bẹ́ẹ̀ ṣe máa ń wá sílé mi tẹ́ máa mú ọmọ mi ṣe ló dàbí ẹni pé kó jẹ́ pé ẹ̀yin lẹ bí ọmọ náà fún mi ni. Ẹ ṣé gan, mo dúpẹ́ Dádì Káyọ̀dé. Ẹ mọ òbí rere lẹ́yìn náà àbí òbí tó ń rán ọmọ lọ sílé òbí irú òbí náà òbí rere ni. Òbí rere ni mí lóòótọ́ àmọ́ ìyá ọmọ tẹ̀yìn ọmọ tẹ̀mí wọlé ìwé àṣírá ọjà tí ń kú ní sí gbèsè mi ni. Ní kúkúrú èdè mi nǹkan tí mo fẹ́ sọ òun ni wípé mo fẹ́ kéyìn àti kájọ máa fẹ́ra wa kájọ máa wọnú ara wa kájọ máa jáde kẹ́ máa wọnú mi kémi náà máa wọnú yín. Pẹ̀lú gbogbo bí mo ṣe gbìyànjú wípé kẹ́ má tẹ̀ fún ara yín bá ilẹ̀ padà fi àtẹlẹ fi tẹ́ẹ̀dì. Irú ọ̀rọ̀ burúkú wo ló ń jábọ́ nígboro ẹnu yín yẹn? Kí máa wọnú yín ká máa wọnú ara wa. Kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá nù mí? Àbí kí ni mo fẹ́ máa wá nù yín? Ẹ dá mi lóhùn. Ẹ wo ẹ jẹ ọlá wípé àwọn ọmọ yìí wà lórí ìdúró. Ká ní kò sí àwọn ọmọ yìí lórí ìdúró ni. Ọ̀rọ̀ tí mi ò bá sọ sí yín lénìí, ẹ lọ bínú pokùnso ni. Ẹ̀yin aláìní ìrònú yìí. Láàárọ̀ kùtùkùtù tí mò ń ṣiṣẹ́ ajé mi lọ, ẹ wá ń bá mi sọ ọ̀rọ̀ òórùn ọ̀rọ̀ kùngbákùngbé. Ẹ wo ọjọ́ tẹ bá tún dánwó ẹ̀wò láṣà ilẹ̀ á ga jù yín yọ lọ́jọ́ yẹn. Ẹ̀yin burúkú jàtijàti. Ẹ ṣe bá. Ẹ̀yin ọmọ ìjọ àgbàgbà yẹn. Aṣọ ìgbàlà ń dákúgbà. Tó o bá ilé fọkọ lásìkò, àfàìmọ̀ kó má ṣe pé ọkọ lọ́kọ ò lè ìsọkọ o. Bẹ́ẹ̀ ni. Màámi báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí? Irú ọ̀rọ̀ wo ló ń jábọ́ lẹ́nu yín? Ṣé bọ́nà bí yá mọ́ kí n sọ̀rọ̀ burúkú ni? Màámi, ẹ wò ẹ jẹ́ kí mi sọ fún yín. Èmi ò mọ wo gbogbo inú ìlú wa ìwé tóbi tó. Èmi ò rọ́kọ tí mo lè fẹ́ inú ìlú wa yìí o. Torí level education tèmi ó àìsí ti gbogbo wọn. Báwo lẹ ṣe máa ní kí n lọ kí fẹ́ àwọn àgbẹ̀ àwọn ọlọ́pàá jẹ́ pé wọn ò lè fi ìdí ìgò kọ ó? Ṣé irú àwọn yẹn lèmi máa fi ṣọkọ? Àwa bímọ kalẹ̀ orí àwọn ọmọ wa wá kú. Ẹ wò èmi ò rẹ́ni tí máa lè fi ṣọkọ nínú ìlú yìí o. Mi ò lè fẹ́ illiterate. Mo kàwé náà. Ọkùnrin tí bá máa fẹ́ ó máa jẹ́ ọkùnrin tó kàwé tó gboyè. Bí gbogbo ìlú wa ṣètò yìí, o ò rọ́kùnrin tó lè mú. Mi ò rọ́kọ. Olódo ni gbogbo wọn, mi ò dẹ̀ lè fẹ́ illiterate. Afusa, kó má ṣe pé n tí ń ro àfàìmọ̀ kó má kíkà àbámọ̀ gbẹ̀yìn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni Ọlọ́run ò ní jẹ́. Orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́.
Màámi kí ara nǹkan tí mi sọ nìyẹn. Ara nǹkan tí máa ń sọ nìyẹn. Sùúrù, patience làwọn olóyìnbó ń pè. Kí ló fẹ́ ná mi láti ṣe sùúrù tọkọ gidi àfiwá. Èmi máa lọ fẹ́ àwọn àgbẹ̀, àwọn olùkọ́ tó wà nínú abúlé wa. Èmi ò fẹ́ wọn o. Mi ò fẹ́ wọn. Sórí bí n ṣe jókòó yìí, ìwọ ọkọ fún ọ. Bẹ́ẹ̀ ni. Ẹ mọ ọkọ wa lè fẹ́ mi. It's not possible. It's not possible. It's not done. Ẹ lè mọ́kọ fún mi. Ayé àtijọ́ ló máa ń ṣe wẹ̀. Ayé ìsìn wọn kì í ṣe wẹ̀. Pẹ̀lú gbogbo òwe tí mo kà, èmi fúnra mi ni máa yan ọkọ tí mo fẹ́. Ọkọ tó ní ọgbọ́n lórí ibi tèmi. Afsa. Mo dáràn. Rídé. Afsa. Ọmọkùnrin ti ń yàlẹ̀. Wọ́n dúró bí mo ṣe lọ́ọ̀sì rẹ tó ọmọkùnrin. Rídé. Yé. Kí ló tọ́ jí mi báwọn? Ọ̀sì dàbàrà bolú ẹ̀ ṣe ọmọ láti ńlá lọ́wọ́ kan tó jí mi ni. Ká dá fún ọfún tó sọ. Aláwo ló ńlá. Aláwọ̀ ló ńlá. Rídé. Taláfúsá. Ṣé torí ẹ̀ lọ sí fi èpè bá mi ṣeré lóru ọ̀gànjọ́? Ta ló ń jáfúsá? Ó dà mọ́ mi ní jáfúsá o. Ìyá àtẹ ní jáfúsá. Bí èpè mọ́ ní yẹ bá la sọ yẹ. Ẹ máa wo dìndìnrín ní ọ́. Ìwọ lọ sọ wọ́n lóko àbí gbogbo orúkọ ọmọ mi lọ́mọ tán. Gbogbo orúkọ wọn lọ́mọ. Gbogbo orúkọ ìyá rẹ kọ́ wọn mọ̀. A jẹ́ pé ìyá rẹ ti ń jẹ́ sí wèrè nù. Bàbá ẹ lè máa jẹ́ ya wèrè. Ṣé ìyá mi jẹ́ Yíbò? Ṣé màmá mi jẹ́ Yíbò? Ń bọ̀ láàmú ọgbẹ́ ẹ̀ Rídé. Ṣọ́rẹ́ o ti ń yàn lè wọ ọmọkùnrin. Gbẹgbẹgbẹ Ọlọ́run jẹ́ ojú tó lu ẹ bá tún padà sùn nísìnyí Ọlọ́run jẹ́ lu ẹ bára mi tó yẹn wá. Tọ́ba ìpadà sùn wà láì tọ́ba ìpadà sùn ọjà sọ̀nù. Ìwọ lọ́kọjá sọ̀kan ọmọ fẹ́ pẹ̀pẹ̀ nǹkan tẹ̀ ti kọ́ lájú wọ́n wá ti dọ̀rọ̀ lórun sùsùn. Kí ló ní ká ńlá? Ìwọ nìkan ló fi dá kí ló jẹ ni. Ọ̀tọ̀ tó ká ńlá o. Ọ̀tọ̀ tó ká ńlá o. Kí á lọ dẹnu. Sọ́wọ́ àjẹ jẹ ni. Kí má bọ̀dẹ̀ ṣe. Dákun ìwọ nìkan ni wọ́n dá. Ẹbí nìkan ni. Dádì, nǹkan tó wà nínú text message ni àwọn details tẹ máa fi gba owó ní bank, gbogbo àwọn informations tẹ máa lò ní bank láti gba owó òun ni wọ́n kọ síbẹ̀. Wọ́n dẹ̀ ní tó bá ti di àárọ̀ ọ̀la pé kí n lọ bá yín gbà. Ẹ dẹ̀ má fi mẹ́sẹ̀gì, ẹ má fi hàn èèyàn kankan. Àwọn nǹkan tó wà níbẹ̀ nìyẹn. Afsa, bí n bá gbọ́ ọ̀rọ̀ ẹ lágbọ́yé dáadáa, ohun tí ó wà nù àtẹ̀jíṣẹ́ òun ni wípé gbogbo bí n ṣe gba owó ní ilé ìfowópamọ́ lọ́tẹ̀ ẹ̀bẹ̀. Abájọ náà torí ńgbà tí ń bá mi sọ̀rọ̀ lórí fóònù ń ran mọ́ mi létí pé tọ̀ ẹnikẹ́ni tí ń bá fún ní kinní tí ó bá ń yẹ̀ wò ó jẹ́ ẹni tí mo fọkàn tán tí mo fi iná tán wọn mọ̀ pé ọ̀rọ̀ nípa owó ló sọ síbẹ̀. Nǹkan tó wà níbẹ̀ nìyẹn tó bá di ọ̀la tílẹ̀ bá mọ́ máa lọ bá yín gbà. Ọ ṣeun. Ẹ ṣeun sà. Afsa, ẹ wo má jẹ́ á fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ mi tí ó tẹ àtẹ̀jíṣẹ́ yìí náà mo fẹ́ bá ọ sọ torí gbogbo ìgbà tí bá ti ń bá mi sọ̀rọ̀ lérí aago lèmi náà ń ròyìn ẹ pé tọ̀ èèyàn kan wà o Afsa ní jẹ́ o kódà gbogbo Gẹ̀ẹ́sì tó kọ́kọ́ fún wájú text message ni èmi ń jẹ́ òye pé ẹnu ẹ lèmi ti ń gbọ́ ìwọ̀n bá ti ń gbọ̀n dálẹ̀ lèmi náà ń ṣàṣàpò tèmi náà ń sọ jáde lẹ́nu wọ́n bá nítọ̀ bó o ní o ti rí mo kóró ìmú ní ọmọ tí wọ́n bí dáadáa ní ọmọ tó gbẹ̀kọ́ tó da òun ní ọ̀tọ̀ yáàyè kódà ńgbà mo júwe ẹwà rẹ fún nínú ẹ dùn pé à ń ṣe lọ́pọ̀ sòǹbẹ̀ inú ẹ wá dùn wọ́n ní eléyìí ọba sì jáyé ẹni bọ́ bá sì jálè ẹni nǹkan dákun bá ń wá wọ̀rọ̀ kọ́ fi ṣàdá kí wà àtọmọ mi kẹjọ fẹ́ra yín gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ẹni nǹkan Afsa. Ẹ ṣeun sà ẹ jẹ́ kí n tètè wá máa lọ ìyá mi ràn mí ń ṣe tó bá ti di láàárọ̀ ẹ̀jẹ̀ ṣé ọwọ́ akọ mi ní lẹ́sìn. tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ máa padà. Ó dàbọ̀ sà. ronú sọ̀rọ̀ mi dáadáa. Ẹ ṣeun sà. eléyìí tí mo sọ ni o lérí ìtọ́mọ mi ni o. ọmọ ni Afsa ẹni ọkùnrin kò lọ́nà tó bú ẹkún ó ní bèrè yìí ọba jáyẹ ẹni yóò sì jálè ẹni. bọ́ọ̀rọ̀ púpọ̀ lọ sọ lẹ́nu kí mo pẹ́ ní mo tẹ́lẹ̀ pé mo lọ náà làwà ní sí ọ́ àwùjọ pọ̀ o. ẹ kú jókòó omi rẹ Afsa èdè àmọ́ kò ní pẹ́ omi ló ṣe kò ríran ni.
kò sí pójú rẹ̀ fọ́ bọ̀ ojú mi ló fi ń ràn ni. ojú yín ló fi ń rìn. bẹ́ẹ̀ ni mà. ẹ wá gbọ́ ta ni fẹ́ fáyà fún sánú ẹ̀yin méjèèjì ni. èmi ni màmí èmi ni wa. èrè ló fẹ́ fà fún sá. ẹyin tó fẹ́ fẹ́ gbọ̀ngàn báwo ló ṣe mọ̀. gẹ́gẹ́ tọ́rẹ́ mi ṣe sọ ojúnú ni mò ń lò mo ti ń gbóhùn ẹ̀ káàkiri ìlú ìdí nìyẹn tí mo fi ṣe aya tó wá lè fún mi yá wa inú mi ó dùn lọ́pọ̀lọpọ̀. àbó mo gbọ́rọ̀ rádaràda tó ń sọ lẹ́nu ṣé wọ́n pé mo pàlè lọ́mọ mi lórí ni ṣé tó ń bá tiẹ̀ sọ yìí pé ọmọ mi fẹ́ fọ́kọ ṣé bí ìwà afọ́jú lọ́mọ mi ò fẹ́ tí ò bá ṣe wípé mo máa ń bọ̀wọ̀ fún àwọn abarapá ni igi ni ìbá fi dà yín bọ́ta àmọ́ ibà yìí lè wọlé lọ ní ìsìn bá padà wá báyìí kélé gbé yín ẹ ṣòfò ni. yá wa. ẹnu rẹ sọ́jọ́ tó wà kó lẹ́mí ara rẹ lòbó ti wà wọn kó o dìde kó jẹ́ ká máa lọ ni. ọ̀rẹ́ mi yóò kọ́ ọ sọ ìfẹ́ là ń sọ pa ìwé. abala àmọ́ wá ń sìn ó là fẹ́ fúre ni òun nìyẹn sìn ó ti jẹ́ kójú àwọn ayé dẹ́dẹ́ kó o dìde kó jẹ́ àmà lọ́jọ́. máa ṣe mí. ọ̀yí dídé mi fi wọ́n máa lọ́jọ́. àbí ẹni pé mi ò rí irú ẹ̀ rí afọ́jú náà fẹ́fẹ́ yà wò ẹjọ́ torí ọlọ́ ń bọ́ ló fa àwọn afọ́jú ẹgbẹ́ rẹ̀ sí. Adéníkẹ́ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí oníkáfọ́jú fẹ́ afọ́jú nígbà táfọ́jú bá fẹ́ afọ́jú báwo náà ṣe fẹ́ ríran ríra àwọn tó bá fẹ́ ṣeré ìfẹ́. kí ló ń sọ yìí wo ọ̀rọ̀ tó ń sọ yìí ó dàbí ọ̀rọ̀ ọwọ́ sẹ́nu ni kò sí bí òkùnkùn ṣe ṣú tó á mọ̀nà ẹnu bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́rọ̀ tó ń sọ yìí. akíkà òótọ́ ni. abẹ́rẹ́ ta ni pé kó o mọ̀ ni ta ni ó yẹ ṣèdè láti kó ni iyì ọlá lórúkọ ó dé lówó dání dáadáa lọ́ba. kí n lọ́ba. ó ní ò lọ. ọ̀dà náà mò ń bọ̀. ẹ káàsán. ẹ káàsán. ẹ jọ̀ọ́ ṣé ẹ bínú pé mo gbé kó lára ìyàwó rẹ torí mo ní ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì tí mo fẹ́ bá yín sọ. ìbínú kẹ̀ mi ìbínú ẹ sọ tẹ́ bá fẹ́ sọ. ṣe rí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni àti pé ẹni tí ọ̀fà ìfẹ́ bá bá òun ló máa mọ ibi tó rú ẹ̀ ṣe sí lára ẹ̀. ṣe rí ìfẹ́ tí mo sọ yìí ó dàbí. kí lẹ wá fẹ́ sọ tó wá tóbi lẹ́nu yín tó bá òun ẹ sọ ohun tẹ́ bá fẹ́ sọ ìgbà tí ń sè pé mo fẹ́ gbẹ̀dá ni èyàn dẹ̀ kì í wí bẹ́ẹ̀ kò kú bẹ́ẹ̀ ó dàbí pé ẹni fẹ́ mi ẹ wàá mo bẹ́ẹ̀ sì fẹ́ sọ ẹ sọ̀rọ̀. lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n kò ń ṣe ẹ̀yin ni mo nífẹ̀ẹ́ sí. táwa ni. ṣe àfúsá ni mo fẹ́ kẹ́ bá mi bá sọ̀rọ̀ torí mọ̀ pé ọ̀rẹ́ ni mo jẹ́ tó gbọ́ pé kò rí kò sùn yín ni mo ṣe ní kí wàá fọ̀rọ̀ mi lọ yẹn. ó jọ pàjá bù yín jẹ orí yín burú. ajá ẹ ra. Múyìwá Adémọ́lá lórúkọ mi wọ́n máa ń pè mí ní authentic mo fẹ́ sọ fún yín nípa Adémọ́lá School of Performing Arts iléèwé tí a ti ń kọ́ yín ní nípa eré oníṣe ẹ fẹ́ máa ṣiṣẹ́ wa yìí ni o ẹ fẹ́ jó ni o ẹ fẹ́ máa ṣe sinimá àti gbogbo ẹ̀ka tó tún níṣe pẹ̀lú àyà fíìmù ẹ máa bọ̀ wá sílé ìwé akọyin lẹ́kọ̀ọ́ tí ó yegere ẹ̀dẹ̀ ní kábàámọ̀ pẹ̀ ṣe wọn. bẹ́ẹ̀ ni o Demola School of Performing Arts ló ń pè kẹ́ ẹ mọ̀ bọ̀ wá gba fọ́ọ̀mù tí lọ́dọ̀ tiwọn. ìwọ tó fẹ́ mọ̀ nípa eré ìtàgé pé fáwọn kan tó so mọ́ lẹ́gbẹ̀ẹ́ kí ìwọ náà wá gba fọ́ọ̀mù tiẹ̀ má fi pa rárá o. ìwọ tó fẹ́ mọ̀ nípa acting directing makeup continuity lighting set man costume and script writer production manager àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ 5,000 naira pẹ̀lú owó tẹ̀ máa fi gbà fọ́ọ̀mù. bí Demola ti wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló ti wà Ilé Ifẹ̀ báyìí Idita Grammar School Mokoro Road Ilé Ifẹ̀ ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 08144267067. ẹ tún lè pè Demola àti gangan sórí nọ́mbà àti ẹ̀ gangan 07083220667 08035612518. ẹ tún lè sanwó sàkán nọ́mbà ìkẹ́ mú-tẹ́lá yẹn wá sí kú 00190233941 Demola film GTV Bank kẹ́ mú-tẹ́lá yẹn wá sí Hotel Philadelphia Bajamo Street Amadria bus stop Ìjàyè Lagos. Obtain your form and build your career. mo kí gbogbo ìjókòó yìí o bó tilẹ̀ jẹ́ pé kò ń ṣe gbogbo omidan ìlú yìí
ló wà níjókòó mi ò dẹ̀ bá wí mo mọ̀ pé torí wọn ò mọ àǹfààní tó wà nínú nǹkan tá a fẹ́ ṣe ló jẹ́ kó má sí níjókòó bí báyìí ṣẹ́rí beauty pageant tá a ti torí ẹ̀ jókòó yìí àǹfààní kàn bẹ́ẹ̀ pé torí obìnrin tó dára jùlọ nínú ìlú yìí a fẹ́ fi ẹ̀bùn ńlá a fẹ́ fi dá wọn lọ́lá. ẹ dákun kí ni àǹfààní tó fẹ́ ṣe nínú ìlú gan. ẹ ṣe rí ìlú tó bá ti ń ṣe beauty pageant tá à ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo ìlú bẹ́ẹ̀ ni ìdàgbàsókè máa ń dé bá baálẹ̀ ìlú gan gbogbo ọ̀dọ́ ìlú gan gbogbo wọn ló máa jèrè inú ẹ̀ torí everything máa wà more exposed irú ìtẹ́dùpẹ́ lajú kò sí ọ̀làjú lára yín o tẹ́ bá dẹ́kun ẹ̀ mọ̀ kan tó ń pè lọ́làjú pàápàá jùlọ àwọn oníṣẹ́ ńláńlá àwọn oníléeṣẹ́ ńláńlá ló máa wá invest nínú ìlú bẹ́ẹ̀. ṣé àwọn omidan nìkan ló wà fún ni àbí àwa ìyáálé ilé náà lè kópa nù. mo like ìbéèrè yẹn ṣe rí àtìyàwólé àtòmìdàn kò sẹ́ni tí ó lè kópa ń bẹ̀ nǹkan tó jà jù bẹ́ẹ̀ ni pé ká ní ìdára ẹni lójú òun ló ṣe kókó jù. ẹ jọ̀ọ́ ẹ má bínú èmi lọ́rọ̀ mi ò ní béèrè nígbà tẹ wá wò sùnsùnsùn tẹ wá wò pé fẹ́ ṣe irú nǹkan báyìí nínú ìwà pé ìdíje yìí o fáwọn ọmọge o ìtò rẹwà jù lẹ fẹ́ mú ṣé ẹ mọ ọ̀dọ̀ àwa tó yẹ kẹ́ ẹ wá ni àwa ọ̀sọ́rọ̀ tó yẹ kẹ́ ẹ wá tẹ fi wá sọgbọn ẹdí irú wá ògiri wá ó ga o. àbí ọ̀rẹ́ mi nígbà tí mo ti rí tán tí ń nawọ́ mo ti mọrú nǹkan tán fẹ́ béèrè. àbí òrí. ẹ jẹ́ padà lọ lékè lọ fọ́mọ lọ́mú. àbí kọ́ lọ bèèrè lọ́wọ́ kan pé sáyé wà àbí òrí nǹkan náà. abúlé kẹ́ ń sọ̀rọ̀ báyìí wọ́n ṣàti sọ fún wa lẹ́kọ̀ọ́ pé kò sí ọtí ò lè kópa nínú ẹ̀. Ọláìdé wọ́n ń tọ̀ wọ́n ni ẹ mọ́jọ tọ̀ yẹn pa. ẹ má yẹ ká máa gbọ̀rọ̀ ẹbẹ̀ ní gbogbo ọtí kò yẹ yín èyí tó ṣe kókó jù tó jẹ́ pàtàkì bẹ̀ òun ni pé tẹ́ ẹ bá délé gbogbo àwọn ọmọge tó kù tó sì ní jókòó ẹ jẹ́ bá mi sọ fún wọn káwọn náà lè jẹ àǹfààní nǹkan tá à ń sọ̀rọ̀ ẹ̀. ẹ̀yàn tiẹ̀ ti tán lé. wọ́n á gbọ́. ẹ̀yàn ti tán lé àwa rè. wọ́n á tiẹ̀ gbọ́. kò séyàn kankan mọ́. ẹ̀yàn ti tán lé àwa náà rè. àwa náà rè. kò sọ́mọ. all right kò jẹ́ bóyá jẹ́ a tún máa pàdé. Ọláìdé orí lómi náà ló sì wà sáà mọ̀ pé ní ọlọ́run fẹ́ lọ́lọ́run níyàn ni èmi fẹ́ máa jáde lọ o tí ẹ̀ dúró ṣé nítorí pé ògbégbá orókè ló ṣe wá wọ̀kùn síbi tó ń ronú. màámi ṣé mo sọ pé torí pé mi ìgbégbá orókè ló ń bí mi inú ni àbí yóò tó ń gbé fún gan-an òun ló ń dùn mí. ta ni. Afusa ni wọ́n lò ló gbégbé orókè. Afusa ló gbégbé orókè. Ní abálájọ tí gbogbo àwọn ọmọ ìlú obìnrin ìlú tán fojú ro. Wọn à ní fojú ro bó bá ṣe wọ́n náà nǹkan àwọn ò fojú ro. Àmọ́ dúró náà wọ́n sọ pé Afusa kò lọ síbi ìdíje yìí kẹ́. Tún máa wò kò lọ o wọ́n wá gbé kinní bá lé ni o wọ́n wá gbé díje bá lé ni. wọ́n gbé díje lọ bá Afusa nílé ni wọ́n gbé lọ bá nílé ni. Ẹlẹ́dàá mi mo máa sórí ire o ó sì kì í kú oríire. ìwọ lóríire tiẹ̀ wọ́n bàbá ẹ̀ ní. ẹ ṣe bí ìyàwó mi ni. mo rò kórè ọ ìyàwó ẹni ta ni. Afusa ara bo ni ìyàwó ẹ sọsẹ ẹni sáyẹn kẹ ń gbà mí bọ́ bá ti mú bèbí ọkọ ọ sì mọ sọ̀sọ̀ kú sọ ṣé ìwọ kọ́ lọ sọ pé ọmọ yìí o mo ti jọ̀wọ́ rẹ̀ lẹ̀ fún ọ o. èmi sọ pé mo jọ̀wọ́ Afusa fún ẹ. sọ pọ̀ jọ. báyọ̀ ṣe pé mo ya wèrè mo rò pé ò ń ṣe èrè bóyá recent problem ló ń bẹ́ẹ̀ jà mo rò pé nǹkan ṣe é èmi. kí ó dà kí ìyá mi bá sọ fún mi pé kí n jọ̀wọ́ ọmọ yẹn múlẹ̀ nìkan gbégbàjú fún àbí kí n pa wọn kó pàjẹ́. Mr. Stanley àti tí ń ta tó báyìí torí obìnrin lẹ fẹ́ pàyà yín lé lórí ó ṣe fọmọ tí ń jẹ́rú bẹ́ẹ̀ sì nìyẹn lè wẹ́ fẹ́ mọ dọ̀kà láàmú. ọkà dùn náà ṣe dọ̀kà láàmú. ẹjọ kí n tí mo ń ṣe mo dá sí ọ gbọ̀ràn mi dẹlẹ́rù ṣé mo dá sí ọ bẹ́ẹ̀ náà kọ́lé mi àti ẹ̀sùn jò ní tó sùn sí mi lẹ́gẹ̀ẹ́ tó bẹ̀rẹ̀ sí ní pariwo Afusa lójú oorun. service jọ wọn máa ṣẹjọ́ sí kan sí mi. kí ló ṣe tó ń ṣẹ́jú tó ń yírun. ẹ ọrùn ẹ ṣé kí ọrùn mi wá dórí. ìwọ pariwo Afusa lójú oorun. jẹ́jẹ́ mi kọ́ bójú kó ọmọ Afusa ti ń sọ ni àǹtí mi ló ń jẹ Afusa tán ni wọ́n á gbà. ìyá rẹ̀ ò tún já Afusa mọ́. mọ́ mi wà ní jáde. ayé ẹ̀ bàjẹ́ là. ẹ rí i pé wèrè yẹn àtàǹtí àti àwọn méjèèjì lọ́jọ́ ń já Afusa tó dẹ mọ ihe àti mo kọ sọmọ yìí pé ọmọ tí mo nífẹ̀ẹ́ nìyẹn pé màdé máa tẹ̀lé kiri máa tọ́jú ẹ̀ máa ṣe gbogbo nǹkan tó jẹ́ kí n ṣe fún ọ lọ́n pariwo Afusa lójú oorun. èmi pariwo Afusa lójú oorun. wọ́n pààrọ̀ ọmọ ẹ̀. ìwọ gbogbo nǹkan tó wọn bá ti pè ọ sí lọ ọmọ dá sí tiẹ̀ ọmọ náà wà ó kàn bẹ́ẹ̀ náà ni ọmọ lẹ ti mọ
ara kìíní báyìí ọmọ gbọ́ nǹkan táwọn èèyàn sọ bọ́n bá fọ́nra wọn lẹ́nu lékejì náà ọmọ gbọ́ soundtrack. kí ni wọ́n fi ṣèyàn irú soundtrack wo la ti gbọ́ rí mo lè yọ la ti gbọ́ rí àti gbọ́ tìǹkà tìǹkàtìtì. mọ gbọ́gbọ́ kúgbọ́ káàkiri ọmọ lọ jàre. ẹ ò sẹ́ẹ̀sì lẹ́yìn tí ẹ̀yin náà ti fẹ́ jà fún ẹ̀jẹ̀ ẹ ti fẹ́ mọ yan kínní ìkí bẹ́ẹ̀ bá yan kí wọ́n kọ̀ọ̀kan tí ẹ dànù ní. kò ṣe páńpẹ́ kiri àlàyé ọ̀rọ̀ pé kó lè yé òun náà ní gbogbo yìí. kí ló bá kọ́ ti ṣe lọ́tà méjèèjì kí ló tẹ̀ méjèèjì ṣe báyìí. tó rí kan ti yan kínní káàkiri ẹ wo yín sọ fún ìyàwó yín yín jẹ́ kó yé pé ẹ ti fẹ́ mọ ìyàlẹ̀ kẹ́sùn wọn mọ̀ wo mo ti mọ sùkúù afúnṣà àbíkíní ti ń jẹun yín lọ bàbẹ̀ jẹ́ ni yín jẹ́ kó yẹ kó wọn lè gbọ́kọ̀ tèmi. ẹ má ṣe yẹn ṣé ọkọ mi lọmọ jẹ́rìí yẹn o ọkọ igbákejì mi nìyẹn o ẹ má dọ̀dọ̀ afúnṣà o. kí wọ́n lọ fún afúnṣà. mo lè fọkọ tún ẹni mo ṣe fọ̀rọ̀ ọmọ yẹn lu ẹ. ọmọ wo lọ fi lọ fi náà ṣé ó jẹ́ ṣé ìwọ ti bá ọmọ sọ̀rọ̀. èmi ò bá afúnṣà sọ̀rọ̀. ìwọ tó jẹ́ pé kàn ń rò lásán ni. èmi All things bright and beautiful. All things bright and beautiful. All creatures great and small. All creatures great and small. All things bright and wonderful. All things bright and wonderful. The Lord has made them all. The Lord has made them all. All things bright and beautiful. All creatures great and small. All things bright and wonderful. The Lord has made them all. All things bright and beautiful. All creatures great and small. All things bright and wonderful. The Lord has made them all. fọkọ mi lẹ̀ fún mi ò kí ló dé ganan wojú mi dáadáa tó bá yẹ pé ojú ló ṣe sí máa wojú o ṣé o ti gbọ́ tó fi jẹ́ pé gbogbo obìnrin lá ní gbogbo àdúgbò wa yìí wọn ò mọ̀ ṣe lójú ọkàn wọn mọ́ kí ló dé wọ́n gbé kinní ẹ̀ lọ ni àbí táwọn kó bọ̀ ganan wá wò ó gbọ́ kó o gbọ́ mi dáadáa list my husband fi ọkọ mi lọ́rùn lẹ̀ mo tó bá fọkọ mi lẹ̀ wàhálà lọ bá ń bẹ̀. ẹ tiẹ̀ kọ́kọ́ dúró náà ibo lẹ ti jáwọ́ bíi búdọ̀gì tí ò lókun lọ́rùn tẹkọ̀ jáwọ́ ní kílásírúùmù mi bẹ́ẹ̀ yẹn tẹ wá ń pariwo ẹ jọ ń torí Ọlọ́run ẹ jọ tá tiẹ̀ ní ọkọ yín tẹ ń ti torí ẹ ń pariwo bí ajá yìí náà. imagine that ẹ máa wo nǹkan kò tún mẹ́ntì mọ̀ sọ́gbọ̀n ti pọ̀ jù ó lè mọ̀ ọ̀dà o nídé lọ́kọ tèmi olówó orí mi tí ò lálẹ́ tí ò sì lè ní láéláé. Rìndé ìyẹn ni wípé nítorí Rìndé lẹ́sẹ̀ wá ń pariwo nínú classroom mi tẹ wá embarrass mi ní ojú àwọn pupils mi. Rìndé ni. Rìndé lásán Rìndé ń bẹ̀ yẹn Rìndé common illiterate. ẹ̀yin náà ni. ó dáa kò sí problem ẹ wá gbọ́ ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ẹ wá rí bẹ́ẹ̀ ṣe ń wo èmi Afúsá yìí èmi ò ní bá yín pariwo torí level maturity tèmi ó pọ̀ ju tìyín lọ mi ò sí ní kàtígórì kan náà pẹ̀lú gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà nínú abáwa yìí ṣe ti gbọ́ ìyẹn ní ṣe wá rí ẹlẹ́ẹ̀kejì á dáa kẹ́ tètè lọ mú ọkọ yín dáadáa kẹ́ fa ojú ẹ̀ mọ́ra kẹ́ ṣe nǹkan tí àwọn ìyàwó tó wà educated bíi tèmi Afúsá yìí tó máa ń ṣe fọ́kọ wọn tọkọ wọn ò kí fi ń wo ìta mọ́ kẹ́ wá gbọ́ ẹlẹ́ẹ̀kẹta èmi ò fẹ́ kọ yín o torí ọkọ yín ò sí nínú levels mi rárá àti rárá ọkọ yín ò sí nínú levels mi. abẹ́ẹ̀ rí nǹkan gbogbo nǹkan ló tún mọ̀ ṣe gbogbo nǹkan ló mọ̀ ṣe ó tún pe rí tì ṣé rí iná máa ń pè ní àbírí ayé ẹ̀ tí ń ta lọ lówó ń tàbá mọ́ wá gbọ́dọ̀ ná irú òyìnbó òwe wo ló ti ẹ̀ ń sọ gan-an èmi ò ráyè fún gbogbo òyìnbó òwe tó ń sọ wọn wá ṣé wọn nìkan ló kàwé ni èmi gangan lọ sùkúù mo kàwé I wanted to school tó orí nǹkan wà ló kó ń sẹ́yìn bò asin awọ asin. And for your information kò kí n ṣe wanted to school I went to school. let me talk wọ́n pọ̀ má gbogbo mi lẹ́nu kí ló dé wo jẹ́ sọ fún ọ sample lélẹ̀ mo sì ń wọ́ọ̀lù rẹ ni wọ́ọ̀lì gidi ni mò ń fún ọ níjọ́ bá pàdé ẹ níjọ́ tí n bá pàdé ẹ ìtì fojú ẹ rí ní tẹjú ọmọlẹ̀ báyìí. ẹ wo mo ti ní mi ò fẹ́ bá yí pariwo ẹ kúrò nínú classroom mi. get out ẹ kò wá pariwo bí ayé ọkọ lásánlásán. Tẹ̀bíládì fún ilẹ̀ tẹ̀bíládì fálákọ̀wé òye sọ́ra rẹ̀ ọmọ tó sọ́ra rẹ̀
classroom. Tèmi la di fún Get out. Tèmi la di Old alákọ̀wé. cargo. Mo ń wọ́ọ̀lù. Old cargo. Old cargo. Next time tí mo bá rí ọ, I'll beat you like mad. Out of my classroom. Out. Get out. Get out. Idiot. Non-entity. Ara oko lásán. Nonsense. Ẹ̀yin ọmọ ẹ má bínú jàre. Ẹ jẹ́ ká padà sí nǹkan tá a ti ń kọ́ látàárọ̀. All things bright and beautiful. All things bright and beautiful. All creatures great and small. All creatures great and small. All things bright and wonderful. All things bright and wonderful. The Lord has made them fall. The Lord has made them all. Ó yẹ ká fún All things bright and beautiful. All creatures great and small. All things bright and wonderful. The Lord has made them all. Kí ló ṣẹlẹ̀? O tí ẹni kí n jókòó, mo kàn ní kí n wá kí ẹ ni. I didn't remember giving you an invitation. So kí ni mo fẹ́ ní kó jókòó fún? Má bínú, I'm sorry. Ó dà pé woman tó ṣe lọ sí ẹ, it really upset you. Má padà wá later. Whatever. Ẹ̀yin ọmọ, let's go back to òótọ́ bẹ́ẹ̀ ni pé lórí látọjọ́ tí wọ́n ti bí mi sáyé. èní nínú mi dùn jù èní nínú mi dùn jù nítorí tó bá sọ fún mi pé èmi àti ẹ pé àjọ máa wà báyìí tá máa fọ̀rọ̀ jomi tó rọ rẹ mi ò tiẹ̀ expectation ẹ rárá. Kò kí n ṣe expectation ọ̀ máa ń pè ó expect ẹ. expect ó dáa màá tún fìyẹn sí lọ́jọ́ mi. Mi máa sọ fún ẹ tó o bá ti máa dà mí láàmú tó bá ti ń ṣe jẹ́jẹ́ kí ló wà ń bẹ̀ ọ̀rẹ́ lèmi àti ẹ. àwọn ṣe jẹ́jẹ́ o jẹ́jẹ́ náà ni màá ṣe kódà mo sọ pé kí n má lọ ilé báyìí mo lè sùn bí o. má lọ lé o ìyàwó ẹ wà nílé lọ bá ìyàwó ẹ. ìyàwó kẹ ìyàwó nìyẹn àbọ̀mọ tí ò sunwọ̀n ṣé ìyàwó nìyẹn àbí dìgbòlugi wéré má nìyẹn kẹ ìyẹn ò ṣe ìyàwó sórí bí n bá ti yanjú ọ̀rọ̀ pẹ̀lú ẹ tó bá ti lè sọ pé ó ti tán báyìí tó ti di ìyàwó mi báyìí ìjórè lẹ́sẹ̀ mi ṣé máa máa jó kiri àdúgbò ni. Ó yé mi àmọ́ tètè wá máa lọ lé ṣó ti gbọ́ ọjọ́ tí mo dá fún ẹ pé kó padà wá ó ní kó padà wá o. ó dáa màá padà wá lọ́jọ́ yẹn àwọn èmi díẹ̀ tún rò pé kó tó di pé màá máa lọ kí gbogbo ará lè mọ ṣe gírí bí n bá ṣe ń lọ ní títì ìwé aago fún mi ní kìsìn. Kìsìn ẹ̀yàn ń ṣe problem àmọ́ jẹ́ kó dọjọ́ mi a máa kó gbogbo ẹ̀ pọ̀ ọjọ́ tí mo ní kó padà wá yẹn ìwọ ṣá padà wá gbogbo ẹ̀ la máa kó pọ̀ la máa ṣe. a máa kó gbogbo ẹ̀ pọ̀ pẹ̀lú kìsìn náà jẹ́ tètè máa lọ nígbà yẹn ó jáde. pẹ̀lẹ́ o kó bá mi kílé o ó dàbọ̀. ọ̀tọ̀ lórí ẹ̀dùn ọ̀tọ̀ lórí àdìgbò ó tọ́lọ́run ó ṣe bàbá òbí èèyàn kan èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dájọ́ ní èmi mú jọ̀wọ́ mi òwò àbúsá èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dájọ́ ní. inú rẹ̀ ní gbogbo àwọn obìnrin ṣe ń dà wọ́n láàmú. Àti pàápàá sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọgbọ́n ìmọ̀ òye Ọlọ́run olókùn tó máa fi darí ọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ ni àti pàápàá kò sí ohun tọ́lọ́run dá tí ò ní kùdìẹ̀kudiẹ rẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run dá ló ní kùdìẹ̀kudiẹ àti pàápàá ẹwà tọ́lọ́run fún ọ òun ló dà ọ́ láàmú báyìí sáwà dọ́lọ́run lẹ́bi ni bó ṣe fún ọ lẹ́wà àti pàápàá èyí tá a ṣe kù. Màmí ẹ̀tọ́ mi sọnù gbogbo èrò tí ẹ yé mi mọ́ ó ti sún mi o màmí. Ìtàn sọnù yóò dà fún ọmọ baálẹ̀ Iyọlá ó mọ̀ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ ṣèbó kúkú mọ̀ pé ó kàwé. Iyọlá. ọkọ mi yóò dáa fún ọ ọmọ ọkọ ni ọ òun náà ló dé o. bá mi bá sọ̀rọ̀ mi ò mọ nǹkan tí mo ṣe fáfúsà kò fẹ́ rí mímí láàtọ̀ bó tilẹ̀ kó kéré mọ́ màmá Àfúsà jọ tí ẹ̀dùn ọ̀rọ̀ mi yẹ kú àti pé kí lẹ̀ṣẹ̀ mi gan-an tí mo ṣe fún mi. ó fẹ́ mọ nǹkan tó ṣe fún mi ní ìwọ kíní burúkú yìí ìwọ lọ parọ́ wípé èmi lèmi rẹwà jù nínú ìlú níbi ìdíje tí mi ò wá sí dá mi lóhùn
ó wá pa irọ́ mọ́ mi irọ́ bàǹtàbàǹtà tó tóun ó wá sọ gbogbo àwọn obìnrin ìlú ó sọ wọ́n dọ̀tá mi ó fi dá mi lójú wípé ó tó ọkùnrin ṣe ó tọkùnrin ṣe torí bí o bá tọkùnrin gidi ṣe ni ó nílò láti parọ́ wá ojú rere mi. bẹ́ẹ̀ ni sọ wá parọ́ ni lóòótọ́ ìwọ ló rẹwà jù nínú ìlú yìí kò kúkú fi parọ́. ṣùgbọ́n mo. bá jẹ́ pé yẹn ni má bínú ṣùgbọ́n Afsa èmi kàn rò pé kí n fi bu ọlá fún ẹ ni. kó o fi ṣe kí ni kó o fi bu ọlá fún mi ẹ dákun ṣé o ti wá mọ orí ọ̀tá tó ti fà fún mi dá mi lóhùn ṣé o mọ adúrú ọ̀tá tó ti fà fún mi nínú gbogbo ìlú yìí gbogbo àwọn obìnrin tó wà nínú ìlú yìí o ti sọ mí dọ̀tá gbogbo wọn o wá sọ pé o fi buyì kún mi ní wo sórí jẹ́ kí n sọ fún ẹ kí bàbá mi tó ti kú tó wà nù sàárè tó ti kú tó bá dìde pé kí n fẹ́ Iyọlá mi ò lè fẹ́ ẹ mi ò ní nǹkan fi ẹ ṣe fi mí lẹ̀. ọ̀bùn má mi. Afusa. Mama, ó máa bínú wọlé. Ó ti bínú wọlé ni, ṣe bí ìwọ náà ní gbogbo bàtàbàtà tó sì kíláàsì. Mama, tó bá jẹ́ pé nǹkan tó sọ ẹjọ́ ìjọba lè wọ́n wáyé. Dáàbò dídé wọ́n dọ̀bálẹ̀ fún mi. Olórí burúkú nìyàwó tí mo fẹ́ sílé o. Olórí burúkú nìyàwó tí mo fẹ́ sílé. Olórí burúkú nìyàwó tí mo fẹ́ sílé. Bó ṣe ń nọkọ̀ lójú bẹ́ẹ̀ ló nà ya ọkọ. Olórí burúkú ni Afusa, olórí burúkú nìyàwó mi. Dákun dáríjì mi. Sọ́rí olórí burúkú ẹ̀ ó wà láàrò. Ogún rẹ̀ sì wà láàrò tí ń gbà ó. Ọ̀sẹ̀ mẹ́fà báyìí ló yẹ ká máa lọ fi gbogbo ẹ̀. Ó sá kúrò ní wo. Ìkúnlẹ̀ rẹ̀. Èjì o. O ní láti kúnlẹ̀ fún mi dìde kó jókòó. Má jẹ́ n dìde sọrí má jẹ́ n dìde wọ́n kan sọ fún mi pé ìwọ ti gbọ́ ìwọ ti gbà kí n tó dìde. Wẹ́ndé ó embarrass mi o ó ní mo ti gbọ́ ìyàwó ẹ̀ ṣáà ti ṣe nǹkan tó máa ṣe àmọ́ èmi ò bínú dìde kó jókòó. Embarrass rẹ sọrí tó bá sọ pé ọ ti gbọ́ báyìí tí ò bá kẹrù rẹ̀ jáde léni káyé mi ó sì rùn tí lè gbogbo ẹrù ẹ̀ síta kan sọ fún mi pé ọ ti gbọ́ èyí tí mo bá wà gangan nu. mo ṣe tí o bá dìde kó jókòó mi ò ní sọ. Ọ̀dà your face is my command. Wẹ́ndé ṣé lóòótọ́ ló nífẹ̀ẹ́? Bàjẹ́ Ọlọ́run mo lè torí tiẹ̀ kú tí torí tiẹ̀ tí ń bọ́ sí kànga tí ń bọ́ síbi tó bá wù mí. mo wá fẹ́ kó ṣe nǹkan kan fún mi ọmọ mi ò mọ bóyá o máa lè ṣe. Èmi kò sí nǹkan tó fẹ́ jẹ́ ń ṣe láyé tí èmi tó wá jẹ́ torí tiẹ̀ ni o èmi tí ì ní ṣe èyí ní ṣe kí ni. tó bá wá fẹ́ kí inú mi lọ sí kí gbogbo nǹkan tó wà lẹ́yìn kí n gbogbo kí n lè sọ fún ọ pé mo ti gbọ́ mo ti gbà láyé àti gbọ́ mo ní 30,000. 30,000. mo dẹ̀ fẹ́ kó wá fún mi láàrin ọjọ́ mẹ́ta ṣé tó bá ti wá fún mi láàrin ọjọ́ mẹ́ta àmúṣe tí mo ṣe ni. 30,000 naira owó tó ní àbùkù kan bẹ́ẹ̀ bá ti lẹ́nu lẹ́yìn èyí ó pọ̀ àwọn mo ní èèyàn bíi bá tó yẹ pé lọ́jọ́ ìnáwó báyìí wọ́n níbo ni Ejima ń bẹ̀rẹ̀ lẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ ó lọ sí sàǹgbẹ́tọ́ ọ̀rẹ́ mi ni kò sí iye tí ó lè ná torí tèmi àgàgà kẹ́yìn wá jẹ́ kán mọ̀ òun jẹ́ kán mọ̀ ni jẹ́ kán mọ̀ òun ti sọ fún mi pé tó bá ti dijọ́ gbéyàwó pẹ́ẹ́ pé mi àjẹfẹ́ ti gbéyàwó báyìí 50,000 lónìí kan náà 50,000 owó tó kéré nu gbogbo nǹkan tó lọ lè ṣe 30,000 ọtí gbà. tó bá ti kó wá lọ́tún la. ẹ̀yìn ọjọ́ kẹta kò ní tọ́jọ́ kẹta níbi tí ń jọ lójú dénú. ẹ̀yin ti sọ fún ìyàwó mi gbogbo àwọn olórúkú jàǹkáríwọ̀ tó kó sínú ilé kó tètè kó gbogbo ẹ̀ ìwọ ọmọ páàkì ẹrù rẹ lẹ̀ 30,000 owó tó kéré. ẹ bó ti rọra owó tó mo gbà náà ni. 30,000 má jẹ́ ó pẹ́ o. àlàyé ọ̀rọ̀ pé mo fẹ́ ṣe fún yín ni pé a kì í bára ẹni rìn ká má lè sọ iyì tó ń jò tọ ọ̀rọ̀ fúnra ẹni ká má lè fọ̀rọ̀ lọ́ra wa ni mo ṣe ní kí n tètè fi tó yín létí pé bó bá kojú fírí díẹ̀ o èmi fẹ́ rìnrìn àjò. àbálò ṣé kúkú ni àbí fárùn. mo rò pé ó yá wèrè ṣé kò ṣe pọ́ńjì wo ọmọ ìṣá. tó tó bá òun ni. kí lọ́rọ̀ rìn àjò bá lọ pẹ̀lú kú àtàrùn. dúró náà Sálíù ìgbà wo ló ti ń ro ọ̀rọ̀ yìí tó jẹ́ pé ìsìn ìgan ló ṣe à ń sọ láàrin wa. ní ọjọ́ kíjọ́ tí ń bá rò mo ti rò náà nìyẹn mo dẹ̀ ti parí ẹ̀ báyẹn kò jù báyẹn lọ mo fẹ́ wówó lọ ni mo ní ìdí owó
bí mo ṣe máa rówó tí mo máa fi rí ọ̀rọ̀ tèmi àti afúsáǹfà tó fi máa já mọ́ mi lọ́wọ́. èmi ló bá sọ fún mi. Saliu kíni èlé gan ló fẹ́ gan. kíni ìwọ má dà sọ̀rọ̀ èlò ló ní lápò. Saliu ọ̀rọ̀ ẹnu ẹ pọ̀ ó ní èlò gangan. àìlówó lọ́wọ́ ká ló jẹ́ ká sọ kejì ẹnu sí ìlú tó ti ń lọ ṣáàgì tó ti ń lọ wáwó kó lè máa fi róhùn jẹ. ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin tèmi ṣe rí bí èmi ṣe jẹ́ ànábì láàrin wa tẹ́yìn jẹ́ sàábé tèmi. ṣé wàá rí ìnáwó kan ni ó wá ṣẹlẹ̀ tí mo torí ẹ̀ pé gbogbo wa jókòó tó jẹ́ pé tó bá délẹ̀ tán gbogbo wa náà láà jẹ tá a mú bẹ́ẹ̀ yóò kún nílé yóò kàlejò tí inú tẹ̀yìn gan dùn pé ọ̀dọ̀ wa ni irú nǹkan báyìí ló kángun sí ẹ ṣeun. àmọ́ ṣé wàá rí èmi onínáwó gangan téèyàn bá dá káàntì mi ó ti wọ demorage. ẹ gbọ́ demorage. ó ti wọ demorage. wọ́n á wò pé tọ̀ wọ́n sì ní bẹ́ẹ̀ bá lẹ́ni lẹ́yìn bájá bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ́ bẹ́ẹ̀ bá léèyàn lẹ́yìn tí mo bojú wẹ̀yìn tí mo ráwọn ẹni mi wọ́n ní èèyàn lásán mi wọ́n á wò pé ẹ̀yin gangan ni èèyàn tèmi ló jẹ́ kí n bó lẹ́sìn bá ń rèsì demorage mi ti jẹ́ kán mọ̀ jákọ́ kọ́ mọ̀ látọ̀dọ̀ tiẹ̀. ṣé kí n mọ̀ tán lọ́wọ́ ta wà ẹ̀ wọn ò tí ì gbé wa lọ sọ́dọ̀ àwọn sàǹbé tó kùnà. ká tó gbé e dé jẹ́ kán mọ̀ máa bá wèrè iye kan mi ọ̀kọ́là sọ́rí òun àti ìkejì ẹ̀ owó ti bàgbé sí ayé wọn jẹ́ kí wọ́n ní ọmọ ìyá méje rewele àwọn eléyìí wọ́n rewele wọ́n wá pínra wọn torí owó àwọn ní fọ́ọ̀sì ọ̀kọ́là tí wọ́n kọ́ di tí wọ́n so skul ìyẹn ọ̀kọ́là tó so skul rí àyè ìgbà tí wọ́n bá dé wíńgì báyìí oríire ó wà dá dúró nù ẹ̀yin náà pákéjì ọ̀kọ́là rí ọlọ́run kan lè fi hip hop rán yín ni torí bọ́kọ̀lá kọ hip hop ilé wọn ni ó ti gbọ́ kò sẹ́ni tí ó rà àbí kí lẹ́ẹ̀ fi ran kọ́pìnì bàbá yín lọ́wọ́. ṣé èmi ní tèmi sílẹ̀ kan kò bá mi jí láàárọ̀ ẹ̀. gbọ́. àpò mi báyìí kò yọ gators. bí àìpò rẹ̀ ò bá yọ gators ó sì lọ fáyọ̀nù lọ nílé. ṣé bẹ́ẹ̀ náà mọ̀ pé torí ọ̀rọ̀ owó yìí ó fi kejì mi sọ̀hún. Ejima tí ń gbá ká ní òní àwọn orí burúkú ń bá ẹ lọ o ó má gèyè you will eat fight wá gèyè tó ṣe lábí láwèrè. kí ló dé pé ìwọ ìfẹ́ rọ́kọ̀lá lójú ọmọ bu ìlà ṣé ń tílà rẹ̀ jọ lọ fi gbé o ṣé owó orí láyàn ó dàbí kíní gáìdì ìrìn fánù ọ̀ní ẹ̀yẹ̀yẹ̀ kíní ó bu wa. ẹ bá pẹ̀lú síbẹ̀ yìí. pẹ̀lẹ́ eégún sàǹgbẹ́tọ́ bó o ní jàre ọ̀rẹ́ wa ẹ pẹ̀lẹ́. èmi ń tèmi o wọ́n ní ojú ní rojú ṣàánú. èmi ò rí two. ìyànjú ló bukú wo ló gbà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ kéèyàn máa lánìí ṣé 2 million àbí 200,000 àbí 200 naira àbí. 2 million bíbó 2,000. 2,000 ó gbìyànjú torí mi tẹ ọlọ ìwọ ni mo rò pin jù láyé mi nígbà tí mo ti rí tọ́ tí ń fi léèsì rán kún àǹkárá ńgbà tá àǹkárá ò tó nígbà tá àǹkárá ò tó mo ti wọ́n jákàmọ́ ó yá wa ti dé o tó ti gbé dé. sọmọ kan tó tún ṣẹlẹ̀. mi máa tọ́ bá sọ o. sọ́lọ́kù ẹ máa gbà pípẹ́. kí ló ṣẹlẹ̀. ṣé kí wọ́n pààyàn fọ yóò pé kò pẹ́ tí mo ṣèyàwó àwọn pèmí sílẹ̀ tuntun ti wọ̀. pèmí sílẹ̀ ẹ mọ̀ mọ́. ọ̀sẹ̀ pẹ̀tù ọkọ̀ tó padà aṣọ ló bu ìyá kéde kan. jẹ kan mọ sọ̀rọ̀ wọ wèrè. ṣé o fẹ́ sọ pé ọ̀sẹ̀ fẹ́yàwó pé o bímọ lọ́tọ́rí àsunkún sí. ẹkún ayọ̀ òde. ẹkún ayọ̀ kan lélẹ̀ ẹkún ayọ̀ olórí burúkú o. mo ti package. àwọn kan package ara ẹni kọ́kọ́ kó sì lọ ní ìsìn báyìí ọmọ ẹyọ kan lọ bí tí ọtọ́rí àsunkún sí báyìí. bó bá wá pé mẹ́ta ọmọ màá ṣe rẹ́kọ̀dù ẹkún ni tọ́jú kó síta láàárọ̀ tó máa jẹ pé ẹjọ́ mo má rí o ẹnìkan ló ní ọmọ rí nígbà tó mọ̀ pé ọ̀tún bàbá ọmọ ṣe kí lọ pálákàrà fún. ó ti tọ́jú mi sí àdìbò ti package. àti package. olórí burúkú ni ọmọ màá gbọ́ sí lọ́ndà bó bá ti dọ̀rọ̀ olówó dé ọmọ package ọmọ lọ package. ó lọ nù. kẹ́kọ̀ọ́ mọ̀. kò sí èmi kan bí sí lọ. bẹ́ẹ̀ni sọ́wọ́n dáre wọ́n máa sọ̀rọ̀ ẹ̀mọ́ ìfẹ́nu tí wọ́n kílẹ̀ yìí náà rí sí sínú ọ̀rọ̀ tí wà ní. ìwọ ọmọ ṣe bí èèyàn gidi ọmọ sọ̀rọ̀ ẹ̀rẹ́ wọn ní mọ̀pọ̀ lè jẹ́ kọ́ ọ́ bá ṣe tán. èmi nìkan. èmi wọ nílẹ̀ yóò wá jọba tó ní.
èmi mú jọ̀wọ́ mi ò àfúsá àfúsá èmi wọ́n nílẹ̀ yóò àjọ máa dá lórí. ṣá ìyẹn kí ló dé tí mo gbóyà ojú àlá yẹn kí n gbàdójú ikú jẹ́jẹ́ kí ló dé tọ́lọ́hún ò jẹ́ kí n gbójú àlá yẹn kí n gbàdójú ikú kó jẹ́ pé gbogbo nǹkan tí èmi àti Afúsá jọ rọra ń ṣe yẹn bá a ṣe rọra ń fẹnu gora wa lẹ́nu tó ń lọ́mọ́ mi tí mo ẹlẹ́dàá mi bí mo ṣe rọra rí Afúsá yẹn bó ti ṣe rọra sọ fún mi pé ọjọ́ mẹ́ta lòun fún mi ò kí n lọ kó wá kí n dẹ̀ rówó yẹn lójú àlá yẹn bẹ́yẹn kí n kó fún kí gbogbo ẹ̀dẹ̀ máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ ẹlẹ́dàá mi ẹ́ gbogbo ni mo ti fẹ́ rówó tó ní kí n lọ wá báyìí gbogbo iṣẹ́ ló wà nílẹ̀ táwọn èèyàn kò balance wa báwo mo ṣe fẹ́ rí owó kó lọ fún sìn tí gbogbo ẹ̀ fi máa wà òkè mo kò tiẹ̀ níwáṣẹ́ mi ṣe báyìí sí i dáì pé ẹyọkan tí mo gbójúlé yìí kò bára wọn mú ìfẹ́ lọ́dọ́ mọ̀ràn lójú oorun yẹn. ó ga ọ́ ó ṣàyẹ kó ti kọjá ṣèlú náà la kúkú gbà kọjá ó ga ọ́ iṣẹ́ rẹ o iṣẹ́ rí ṣòro láti ṣe tí ká gan-an ká tún fẹ́ ṣe yìí ó mà ní ò tí rọrùn yìí ká ṣe rere ká lè ká ẹ̀san rere má dájú gbogbo ìtàn ṣe yìí ẹni Ọlọ́run dá la Afúsá kò mà ṣe ń pẹ̀gàn mi rò pé mo lè bá wọn lọ́wọ́ lọ́rọ̀ ìmọ̀ ẹ wo mo tiẹ̀ ti jáwọ́ mi mọ́ ń lọ. sọ́dà lójú pé yóò wá. kò sí ní wá ṣé bó mọ̀ pa fi pàdé sábẹ́ igi ní. ọ̀yà wa ni o láìdé sí ìrìn dín yìí mo sì rìn dín ní kọ́sà tètè wá sọ fún ọ tó bá ti yọjú. kò lè bọ́ ń bẹ̀ kò lè bọ́ ń bẹ̀ ó dé bá mi fi kú kò lè bọ́ ń bẹ̀. kí ló dé jú wọn dénìkẹ́ ṣe ti lè ó ti fi kú. ẹ̀yin mi pẹ̀lẹ́ báwo ni ṣe ń ṣe. It's really what you want, mo pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ọgbà. Pẹ̀lẹ́. 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 Máa gbẹ. Bí kí Ọlọ́run fi sẹ́yìn yàn tó bá ṣe pé iṣẹ́ lèèyàn fi ní owó láyé ká wáyé ni irú wa ìlú yẹ ká máa kí kéèyàn máa lówó ni lágbára mi ká tí mo gbé báyìí. àríyàn tí ó ràn mí ẹ̀ lọ́wọ́ yẹ mọ̀ kó díẹ̀. ọ̀gá ẹ dákun ẹ wá gbèrú mi ẹ dákun ẹ má bọ̀ yẹ́sà yẹ́sà ẹ̀yin ni mo bá fi sà ẹ dákun ẹ wá ràn mí lọ́wọ́ ẹ dákun ẹ gbèrú. rìndé kí ni ò jẹ́ kó kún. kí lẹ rí. kó kún. ẹ wò ọ̀gá ẹ dákun kó tẹ mo rí pẹ́ ń jáde lọ ẹ dákun ẹ sọ mi torí. máa jẹ́ kó kún dáadáa jẹ́ kó máa kún jẹ́ kó máa kún. àkọ́tàwọn náà ti ṣe rí ni ọkùnrin bórí mi pa ni tá a ti ṣe lẹ́kọ̀ọ́ kí n tó wá síbí ni. torí pé kò sẹ́ni tí ọmọ gbèrú wa náà ni ẹ pẹ̀lẹ́ sà ẹ rí i pé láàárọ̀ ńgbà tí mo dé mo ní mo fẹ́ rí yín fún kankan kò ṣe pé bóyá inú èmi náà dùn mo ṣe ń ṣe iṣẹ́ yìí tí ẹ bá ṣe ara mọ́rin mi tí ò yá tó wà ní hospital tán ní káwó wá ló bẹ́ẹ̀ mi náà máa ṣe ògbélé torí tí n bá délé èmi gẹ́ ilé sùn gbogbo ọ̀pẹ́ yìí ó mọ̀ ro mí ni tí mo yí lọ tí mo yí bọ̀ tí mo yí lọ bígbà tí mo gbé wéètì ni mo á ní kí n ran yín létí pé owó ní alẹ́ yìí ẹ dákun tí n bá ti ń lọ o ẹ mọ́ gbàgbé owó tí ẹ jẹ mí sà. rìndé
o ti láìkì wo jù nígbà tó ti ló fẹ́ rí mo mọ̀ pọ́rọ̀ wo ló máa bá mi sọ ṣé mo jẹ́ lówó kan ti tẹ́lẹ̀ ni. ìjọ kan ló máa ń bẹ̀rẹ̀ ní sàlẹ̀. àbó ti gbọ́n ta pé ẹnjìníà ó jẹ́wọ́ kò fáwọn òṣèré lówó kò pọ́síbù máa fún ẹ lówó ẹ ni èló gan ni gbogbo owó tí mo jẹ. gbogbo tẹ jẹ mí gbogbo tẹ jẹ mí. ẹ dákun ọ̀gá ẹ sáré yá mi ní calculator kí n fi calculate. calculator ṣé mo rí calculator lọ́wọ́ mi. ṣé ẹ mọ̀ pé a kọ́kọ́ sọ̀rọ̀ 25 a tún wá sọ̀rọ̀ 700 ẹ dákun èló ni gbogbo yín fẹ́ jẹ papọ̀ náà. olódò ni gbogbo tí mo jẹ pátápátá gbogbo ẹ ni mo mọ̀ ìwọ náà rántí pé àwọn búlọ̀kù tó fọ́ máa yọwọ́ ẹ̀nú ẹ̀ o. ọ̀gá nígbà tí ì ṣe pé bóyá mo mọ̀ fọ́ búlọ̀kù ṣebí tá a bá ti gbé ó túká náà ni àbá a sì ti produce another one síbẹ̀ tó yẹ pé èyí wọn ò di lọ́wọ́. torí wọn pé gbogbo wàhálà tó ń ṣe torí mọ́mí ẹ̀ náà ló ṣe. bẹ́ẹ̀ ni torí màmá ni. Ọlọ́run á fún wọn lálàáfíà. àmín. ọmọ náà ṣerú ẹ̀ fún wọn náà ó fẹ́ kọ́ wọ́n gbàrú fún ẹ. yẹ sà ẹ dákun ẹgbẹ́ mi sà. ẹ dákun ọkọ tó sì máa lé ẹ kú lọ́dọ̀ mi ní pẹ́. tètè òye dé kọ́kọ́ kó bẹ lọ́dọ̀ mi. kí ló dé sà. ó ti ń yọkùn. sẹ́mi yọkùn sà. ẹ wá ṣe inú bíi gbà tó. kí ni lọ́jà rí mò ń bọ̀ tí mo fẹ́ rí yàn. ọ̀dà sà. ó ti ń yọ. olùsìn ní ọlọ́run ló tẹ̀ ní kó ló ẹ má máa sùn tí ìdí mi lẹ́tún rí irú yín lẹ máa ń fọkùn sí yàn lábẹ́ àkókò mọ̀ bóyá gèlè yín ni àbí lẹ́sìdá máa wo orí wọn dàbí igun èmi lẹ́ ń fún fanu bí bá ṣe ṣe tí yẹn wá ṣe mí báyìí olùsìn wọ́n ṣe yín bí pálí ó mọ̀. fún wa. ẹ fi iṣẹ́ o. tí wọ́n bẹ̀ tẹ́ ṣe látàárọ̀ náà lélẹ̀. wọn bá igi tí wọ́n sì kó wá rèé o wọ́n sọ pé ẹni mọ́tò ń kó ìtókù bọ̀ wọ́n má dẹ̀ kó yẹn dé màá tún bẹ̀rẹ̀ sí í la wọn yẹn náà kí n kọ́kọ́ tiẹ̀ la ilé ìdojúkọ náà. àmọ́ iṣẹ́ yìí ń pẹ́ o ó pẹ́ o. kò pẹ́ kò ṣẹjọ́ mi mo ti lági o àwọn igi kan tí mo tútù kó sínú àpò àwọn àpò kan mo tútù kó sọ́wọ́ ẹ̀yìn yẹn. láago mélòó ó dà kò burú gbàtẹ́ bá tó ṣe tán náà lẹ́tọ̀ọ́ gbowó tẹ́ bá ṣiṣẹ́ tán ẹ wá bá mi ṣọ́ọ̀bù kẹ́ wá gbowó. ó dà ẹ ṣeun bàbá yín ní ṣọ́ọ̀bù. iṣẹ́ lóògùn iṣẹ́ mo rí síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga gẹ́gẹ́ bó ti mọ̀ wípé àwọn òbí wo lówó lọ́wọ́ fún ìdí èyí àrógún jẹ ṣó wá rí Ọládélé àkọ́sórí la máa ń kà nígbà tí mo wà nílé ìwé ó nítumọ̀ o ìwọ sì lọ̀rọ̀ náà bá wí. Ọládélé kí ló dé tó fi ń fi ọjọ́ àárọ̀ rẹ tàfàlà ṣó o fẹ́ fewú orí o fẹ́ fi ṣiṣẹ́ ni. dá mi lóhùn ìjọ̀gbọ̀n lẹ́nì ìjọ̀gbọ̀n lọ́la bọ́ọ̀ bá pè mí pé o dáràn bí wọ́n á pè mí pé o ti fa jàgídíjà kan bí kan. Ọládélé ọjọ́ kọjọ́ tó o bá tún fa wàhálà ọjọ́ kọjọ́ tó o bá tún fa jàgídíjà kan bí kan wọ́n bá pè mí mi ò ní dá wọn lóhùn mi ò ní yọjú sí ẹ ọ̀rọ̀ ló ti gbọ́ lẹ́nu mi yẹn. ṣọjọ́ mi wá ni ọmọ jẹ́jẹ́ ni mí o ọ̀nà máa ń tọ́jà mi. ẹ ń tọ́jà ẹ bọ́ bá ń tọ́jà ẹ wo òfin jẹ pamọ́ ṣé dandan ni kò fún wọn ń jà ẹ ni dá mi lóhùn. ẹ máa fipamọ́ jọ mi ṣé bí wọ́n ló ráyè mo ti ní mi ìyìn ní tẹ̀ta ibi tí ó dàgbà sí lọ́wọ́ àrùn torí ìyìn lọ gbà á lẹ̀ bẹ́ẹ̀ ni ìyìn lọ gbà á lẹ̀ ẹ̀ torí ìrọ̀ ẹ̀ ń sẹ́ èyí ìwé ọ̀ọ̀kà èyí iṣẹ́ ọ̀ọ̀kọ́ àfi kó sáà máa ṣe jàgídíjàgan káàkiri ìlú sẹ́wọ̀n nìkan lọmọ tó wà nínú ìlú yìí wọ́n lọ gbà á lẹ̀ lẹ́nìí wọ́n lọ gbà á lẹ̀ lọ́la kí ló dé ò jẹ́ ń wí fún ọ gbogbo eléyìí tó ń ṣe rádaràda kiri àfàìmọ̀ kó mọ̀ sí pé olè ló ń jà kẹ́yìn ayé rẹ̀. èmi ò lè ẹ má ti pé fún mi màmá mi ẹ má ti pé fún mi. Mami ẹ má dá lóhùn jàre ẹ má dá lóhùn kó gbé gbogbo ẹnu ẹ sọ̀hún wọ́n ṣe máa bẹ́ ẹ sọ́tọ̀ máa wá rùn kì tó máa wá rùn kì nìyẹn. Wo ìwọ ló mọ̀ owó tèmi ní o lè mi yá ẹ ọ̀rọ̀ díẹ̀ báyìí òun náà máa ń sọ fún ọmọlúwàbí tó bá dé inú ẹ̀ á di òdìdí tó bá wù ẹ́ kó sùn kó ronú ara ẹ̀ kó yí padà nínú ìwà pálapàla tó ń wù ìwọ ló mọ̀. tó ti gbọ́ nǹkan tẹ́gbọ́n rẹ̀ sọ fún mi tó bá wù ọ́ gbọ́gbọ́ ara rẹ̀ ló wà. ìjọ àti ṣègbà kiri bá ẹjọ́ ẹ̀ mú bí bàbá nǹkan kékeré ló ṣe wà nǹkan kékeré sí ló ṣe aláìní tìjú ṣé ìwí fún ọ́sẹ̀ ọ̀wọ́ àrùkẹ́ ọ̀wọ́ àrùkẹ́
ọmọ mà parun ọmọ parun. kí ló wá ṣe níbí tí èmi wá ṣe bí àbí kí n bèrè pé kí ni wọ́n náà wá ṣe bí kí lèmi wá ṣe níbí wò jẹ́ kí n sọ fún ẹ o wọ́n kẹ́ kó owó lẹ́ẹ̀ bá yọ èmi ló ráyè mọ́. èmi gángan lóògùn èmi nítorí pé àgbà ń kọ́ ọmọdé sà kí là ń kọ́ ọmọdé là ń kọ́ ọmọdé bàtà ọkùnrin ni. ó dẹ̀ mọ̀ mí o ó dẹ̀ mọ̀ bí tí mo ti wá o ó mọ̀ bí tí mo ti wá o ó gbọ́n tó wí ni wọ́n ní ọ̀sẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ọwọ́ mi ọ̀tún ọ̀rọ̀ mìnìmìnì ọwọ́ mi òsì ló dín fáforí méjì tí mira wọn pélénge akífọ́bà àdó èjìgbara ìlẹ̀kẹ̀ tí lọ ń bá wọn múlẹ̀ lókè. ìwọ lọmọ tó kífọ́bà àdó tọ́bà àdó fi ń wọ ìyá ìwà kífọ́bà àdó èmi wájọba àdó gbẹnu lọ jàre kíni. àwọn òwe náà gbókùn lọ lọ́wọ́ sọ́ni bá ti wà yìí. tí bá jẹ́ kíní ìmọ̀ ọ́ sì wọlé èmi ò wọlé kù tí wọ́n bá jọ kíní mọ́ mi. ó dà pé òmò mi ṣá ìwọ tí gbàgbé pé Yemepin lórúkọ tá a pé kú Yèméjì lórúkọ tá a pa yèyè rúgbó báyìí lórúkọ tá a pa àwọn ìyá mi ọjọ́ tó ń tí kọ̀lé ọ̀run bọ̀ wá kọ́lé ayé tó pàdé ọ̀run mi là in fact mo ṣe ń bọ̀ fún ìní pọ̀ díẹ̀díẹ̀ lọ́ọ̀lẹ̀ bá bí ìfẹ́ bá ráyàn gbà èèyàn máa ṣe bíi pé kò mọ nǹkan kan kódà ìfẹ́ lè jẹ́ kí èèyàn máa ṣọmọ ọ̀dọ̀ fẹ́ni tó bá nífẹ̀ẹ́ sórí nígbà tó ní ká lọ wówó wá ìrònú bá bá mi pé níbo ni máa ti rówó ìta àti pé iṣẹ́ kápẹ́ńtà tí mò ń ṣe èmi ti filẹ̀ fún fúngbà díẹ̀ mo wá wò pé kí ni máa ṣe báyìí o mo bá bọ́ sí gbòòrò mo ṣiṣẹ́ o Haúsá mo ṣiṣẹ́ mo rú kọ̀ǹkéré bẹ́ẹ̀ ni kódà mo lagi nígbà tó wá sú mi tí mo wá wò pé báwo lówó ìyá ṣe pé ni mo bọ́ sí ìgboro àwọn tó ń rúgẹdú. mo rúgẹdú o mo bá bẹ̀rẹ̀ sí rúgẹdú pápá ń bá rí ibẹ̀ tó yà mí lẹ́nu nígbà tí mo máa débi tí mo ti ń rúgẹdú mo bá tún bá rìndé ń bẹ̀ rìndé kan náà tó bá mi dùn ẹ̀ ní wèrè náà bá lóun máa wá rúgẹdú olóun máa rúgẹdú kóun lè rò ó kó wá fún ẹ kó bá rówó kó wá fún ẹ á wá gbẹ̀ mọ́ mi lọ́wọ́ bí mo ṣe ṣọ́ wèrè sáfù nìyẹn torí gígẹdú tí mo rù báyìí ni mo là mọ́ wèrè lórí ló bá kú. lọ́ọ̀kan ó ti kú o ni mo ṣe ń yá ń sáré bọ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ pé ọlọ́run ti bá mi kọ̀ tá mi lẹ́kún. ṣé wọ́n ṣáàyò mo rówó kó dọ́dọ̀ rẹ o. nǹkan tí máa ń sọ nìyí irú ọkùnrin bíi tiẹ̀ ni mo fẹ́ tó tọkùnrin ṣe. bẹ́ẹ̀ ni owó ti dé máa ń parí. ìfẹ́ rẹ̀ pa mí bí ọtí bó ṣe ń ṣe ọjọ́ ẹlẹ́dẹ̀ẹ́ ṣe mí. títí ẹ báyìí tí mo bá ń ronú ìfẹ́ àyà mi á dẹ̀dẹ̀dẹ̀ máa sọ kúlẹ̀ ni mo ní mo gé mo kú mo dáràn. èmi wọn nílẹ̀ yìí ò àjọ máa ká tọ́ni. èmi wọn nílẹ̀ yìí ò àjọ máa ká tọ́ni. àbùsà ọmọ dára ó dẹjọ́ mi yá. wọ́n yẹ ní àwọn àlọ́ ọ̀nà lápò ó tiẹ̀ dá. ẹni tá ló wà lọ́nà kó lọ́nà mo rò pé òṣì. Sálíù ọ̀dàlẹ̀ ni ọ́ lọ́nà wo. ọmọ dalẹ̀ jàre ó ti dalẹ̀ jù ìgbà tí kí ló wá débi. ò ń béèrè lọ́wọ́ mi pé kí ni mò ń wá kiri. sọ́tọ̀ wá débi. tèmi wá débi. tí mo wá rí yàn ọ́ ni kí ni mo wá débi. ò ń béèrè lọ́wọ́ mi pé kí ni mò ń wá kiri tí mo ti dúró sábẹ́ ìbòjì láti bí òwúrọ̀ pé tẹ́ni tí mò ń dúró dè bá fẹ́ kọjá o màá tètè accomplish ẹ màá sọ̀rọ̀ tó wà lọ́kàn mi. tálẹ́ accomplish olórí burúkú dákúngbẹ́nu lọ jàre. kí ló ṣẹ̀yìn méjèèjì tẹ́ kàn pariwo lójú títì kí ló ṣẹlẹ̀. ó tẹ̀ tipẹ́ gangan ni èmi ti fẹ́ wá ọlọ́run kan sọ pé èdè ni ààyè àjà wèrè lòun gbogbo nǹkan tó fẹ́ sọ èmi gangan ni ó wà lọ́kàn mi. nítorí èmi gangan ni mo sọ pé mo máa express ara mi sí ẹ. ìwọ bẹ́ẹ̀ express ara rẹ ṣé ọ̀rọ̀ òdùn lèmi wá wà ńgbà tí wọ́n bá express àbí on one way. ẹgbẹ́ gbogbo ẹnu burúkú yín sọ̀hún jàre ẹgbẹ́ nu yín sọ̀hún ẹ máa bẹ ń pariwo ó dà ọwọ́ ta ni kí n gbọ́ sí ṣé tọ̀dọ̀ ẹni kí n gbọ́ àbí tọ̀dọ̀ ẹni kí n gbọ́. èmi gangan ni ọ̀rọ̀ mi ló máa gbọ́. èmi ni jàre. èmi ọ̀rọ̀ mi ló máa gbọ́. ọ̀rọ̀ mi ló máa gbọ́. Sálíù. ẹ wo ẹkọ bóyá ṣe yín kó wájú mi tó bá yẹ ẹ̀yin ẹ lọ wá nǹkan gidi ṣe ẹ máa bẹ̀rẹ̀ ìdàgbà tó ẹ lọ́pọlọ kankan lórí ọ̀rọ̀ òṣì lẹ́wọ̀n bá mi lẹ́wọ̀n sọ. níbo irọ́ ni wọ́n. ṣé o mọ̀ pé mo ṣàlàyé ọ̀rọ̀ ọmọ ìfún ẹni. ṣé o mọ̀ pé mo ṣàlàyé ọ̀rọ̀ ọmọ ìfún ẹni. Sálíù àṣeyàn báyìí lọ jẹ́ ọwọ́ aṣọ mi kí ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ọjà. báwo ni mo ṣe jọ́dàlẹ̀. ta ló kọ́kọ́ débi. ìwọ ni wọ́n kọ́kọ́ débi. èmi kọ́ má kọjá náà ní kò lọ bá yàwó ẹ. ìwọ ni kọjá ní kò lọ bá yàwó ẹ jàre. kémi lọ bá yàwó. ọ ní yan lé ọdọ kàlámù káàkiri. ọkà wo ni mo ń dà láàmú ìyàwó ni mo gbé sílé yẹn àbọ̀ mọ́. ìyàwó ṣe ìyàwó ni ìyàwó tèmi àbẹ́rú
ẹrú ni wọ́n gbé sílé ṣé kò bẹ́tà ju tèmi lọ. nígbà tí mo wá rẹ́ni tó ṣe pé. ẹni tó ti darúgbó tán ìyàwó ẹ̀ pupa ó yìí ṣe fọ́ lẹ́nu. ìyàwó mi pupa. ó yìí ṣe fọ́ lẹ́nu. tọ́dí ò ṣe fọ́ lẹ́nu. kò sọ lọ́jọ́ sí pé òun tóun fi dúró sí ẹ̀ pé òun máa ń tẹ́kọ̀ọ́ lẹ̀. irọ́ ni kọ̀sọ̀kọ̀sọ̀ ní kíni rẹ̀ kú kókó. Afusa má tẹ̀lé mi o má jọ wa o sọ̀rọ̀ gbọ́dọ̀ bí mo gbà tó gbà wá lọ. ọ̀nà mi tó bá wà ní mo bá Afusa tó fọ́ lọ́nà. Adéníkẹ́ ọmọ sàárọ̀ mo ṣe ń sùn lọ́wọ́ làbúrò mi wá jí mi. ọmọ ṣe ẹ máa wọ ẹtí mi torí ẹja kì í ṣeré. kí ni. gbẹ́nu ẹ sọ̀hún èèyàn ń jẹ́ máa yé òun yọ ṣé kò yẹ kó o ti wá bá ṣe máa mú Afusa balẹ̀ nínú ìlú yìí. Adéníkẹ́ èmi ò ṣe o ṣé bá a ti ní ká jáwọ́ èwo ló tún wá ń sọ̀rọ̀ lọ yìí. ọmọ ṣe o àti báyìí lọ gàn tó ìwọ ọmọdé àti báyìí lọ gàn tó èèyàn ṣáájú nǹkan báyìí fún ọ nínú ìlú yìí ó dẹ̀ ń wò bí ọ̀dẹ̀ ó dà sí ìwọ mọ̀ wípé tí o bá ti pa Afusa wà nínú ìlú yìí ni nínú ìdíje tá a ṣe tán yìí ìwọ ló yẹ kó gbégbá orókè tí o bá ti pa Afusa wà nínú ìwà yìí ọwọ́ àjòkó wa ṣe bí ọ̀dẹ̀. kí wàá ní ìsè. kí ló ń ṣe dáadáa ń dà mí fi ń tá a ṣe ilẹ̀ fún mi so sí ní nǹkan tí bá ti ní ọ̀sẹ̀ ni kò ṣe bó bá ti mọ̀ pé bá sọ pé kò rìn báyìí ọ̀rìn bẹ́ẹ̀ ìwọ fi tó kú lẹ́fẹ̀ẹ́ mi. mo gbọ́ tiẹ̀ ọ̀rẹ́ mi gbogbo ohun tó bá ti ní kí n ṣe pátá ni wọ́n ṣe. wọ́n ṣe bẹ́ẹ̀. o ṣeun jẹ́ n tètè máa wọlé lọ ìyá mi ò ti mọ̀ pè mí ṣùgbọ́n á pàdé nírọ̀lẹ́ lábẹ́gi. tójú bá yẹjú. kóhùn mọ́ yẹ òun ò ní yẹ ọ̀rẹ́ mi ó ṣe wọn o. Hello. Afusa. Afusa la bi je. Afusa ni. Bẹ́ẹ̀ni. Kò kàn yín ẹ̀yẹ bá a pè tó ń bá ti jáde ó máa wà. Adáwà mọ àwọn ọkọ ẹ̀ rẹ̀. Èmi gangan ni ọkọ ẹ̀ òun sì mi wá ni. Mo kò tún ti bẹ̀rẹ̀ òṣì ìwọ ló tẹ̀lé mi wá èmi lọ́kọ. Jọ̀wọ́ tiẹ̀ mọ́ tí a bá ti wà wájú àná ọkàn mọ́ sí wa ni. Afusa ẹni sùn ló ń bọ̀. Afusa. Yes, my love. Adéwà àwọn ọmọ ẹ̀ ń béèrè. Báwo ni ọkọ mi? Ṣé o fẹ́ nǹkan kan sí ni? Mo kà ọ́ra yìí. Ṣé ṣọ́ọ̀bù wà? Afusa mo wà lórí ìjókòó èmi ni béèrè rẹ. Afusa ta ló kọ ẹ láàrin àwọn méjèèjì tó jókòó rẹ. Kí ni èmi gangan ni ọ̀rí mi ni. Èmi ni. Èmi ni. Èmi Afusa ọkọ mi láàrin àwọn méjèèjì. Kí ló dé? Ìwọ nìkan ni ọkọ tí ẹlẹ́dàá yàn fún mi tó dẹ̀ máa bá mi kalẹ̀ lágbára Ọlọ́run. Irú àwọn ẹ́písù burúkú wo ló ń ká fọkùnrin? Kí ló dé tán ká ẹ́písòdù fún kíni? Ẹgbẹ́ mi ò. Bírédì tààrà wà kọ́ yìí. Ibo. Ẹja inú agolo tí mo rà wá kọ́ yìí. Ilé ẹja náà gbọ́dọ̀ kọ́ ẹja náà rà ní. Kí ló ṣẹlẹ̀? Ọ̀dẹ́ ń bú lọ jẹ́. Kí ló ṣẹlẹ̀ náà ọwọ́ bó ń jẹ fún mi? Kí ló ṣẹlẹ̀? Àwọn ọgọ́ wọn ni kò máa kú tí ọba kú kí ló máa pa. Àgọ́ yín dẹ gàn náà ló jẹ́ kọ́kọ́ tèmi oúnjẹ. Tọ́lá ẹ̀gọ́ náà bá gàn ni ní gbélé ìwádìí kọ́kọ́ tèmi máa bẹ̀rẹ̀. Ọ̀yà ìta ẹ̀ bọ́ síta nílé mi. Ẹ bọ́ ta. Tí mi ń jẹun ní àwọn àná. Ẹ bọ́ síta kálọ́ fún ẹ lọ́wọ́ ẹ bọ́ ta. Ẹ̀yin òjò ń jẹ ilé yìí bílẹ̀ tí wọ́n ń jọ. Wọ́n mọ̀ ní láàgùn lórí. Àwọn olórí ikú ọmọ. Afusa, fáàmì lórí. Ṣé wọ́n ti lọ? Àwọn olóṣì àmàmì ẹ ṣé mo dúpẹ́ ọpẹ́lọpẹ́ ọgbọ́n tẹ kọ́ wa pé kàdá àwọn olórí burúkú wọ́n ti kó ìburúkú lọ tó ti dà báwọn.
dákun ṣé gbogbo ohun tí mo sáà ní òṣèlú sí. ẹ ṣe ní ká ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ la ṣe ṣe. òun ló sì ní wọn lérí ibú ni wọn ṣàtúkọ ibùkún wọn lọ. mo gbọ́ kán tó lọ wọ́n fẹ́ pa mí wọ́n ṣe ń nọmọ lọ́mọ gbogbo oúnjẹ tó ń jẹ gbogbo ẹ̀nà gbé lọ mo tiẹ̀ dúpẹ́ wọn á fi mí lọ́rùn lẹ̀ pẹ̀lú eléyìí tó ju wọn rí ń bí léèrè ká má pàdé mọ́ kán tiẹ̀ má kí mi mọ́ kán jẹ́ ń sinmi nínú abúlé yìí. bàbá ó ṣe ìwọ̀n àbúrò ó ṣe mo dúpẹ́ láti ẹ̀ lè sí ni àwọn olóyè burúkú. ọ̀rẹ́ mi iṣẹ́ ló ṣe o kódà bí mo ṣe mú ẹgbẹ́ lẹ́gbàá mi ló jẹ́. àwọn bóyá ẹja wèrè díẹ̀ nǹkan tó kàn tiẹ̀ dùn mí ni pé mo ṣe mú ṣọ́ọ̀tì kan ni kí mo tẹ tú báyìí lọ wọlé wọ́n dẹ̀ park everything. wọ́n ti ẹ̀ fi mí lẹ̀ wọ́n á gbájúmọ́ yàwó wo àbúrò. ṣé wo ẹjọ́ ò ní dẹjú ẹni ká má mọ̀ ọ́ dà nítorí wípé bí kà bá rojọ́ ìkà kọ́ ní ọ̀dà Afusa èmi ò sì ní ṣègbè sẹ́yìn kà láéláé bẹ́jọ́ bá ṣe rí ìsìn báyìí ni lèmi ò ṣe dájọ́ ẹ̀sùn táwọn méjèèjì yìí fi kàn án nìsín ni wípé ìwọ òun gbowó lọ́wọ́ àwọn ọkùnrin ò sì ní wọn fẹ́ lẹ́yìn tó mọ̀ pé béèyàn bá dẹ́rù ẹ̀ wò nínú ìlúwa yìí ó ní ìjìyà tọ́tọ́ àtẹ̀yìntọ́ yẹ sí ẹ̀gí lọ́wọ́ àdé tó ń gbowó lọ́wọ́ wọn tó ní wọn fẹ́. bàbá ó tọ́ ni gbogbo nǹkan tó sọ. ó ti rò pé baálé wà lẹ́yìn òní ó sì dá kọrin bílẹ̀ nítọ́ ní rélégbé. ó sì láyà ọ̀tọ́ sọ pò tán ni ẹ wò ó gẹ́gẹ́ bọ́rọ̀ tèmi sọ síwájú mo lémi ò ní ṣègbè lẹ́yìn ká n ò lè torí pé Haúsá wa kọ́ mi wé àyín kí wọ́n fẹjọ́ ṣègbè kí wọ́n lọ dá ẹ̀bí fáláre kò ṣeé ṣe láéláé kò ṣeé ṣe. àmọ́ ó nídìí tèmi náà fi ṣe bẹ́ẹ̀ àmọ́ kí n tó wá lè sọ ohunkóhun ó máa wù mí kí ìyàwó àwọn méjèèjì kọ́ wà lórí ìdúró. kí ló dé o ṣe máa ní ká pa àwọn ìyàwó wa wá o ṣe máa ní ká pa àwọn ìyàwó wa wá sáwọn ìyàwó wa wà níbẹ̀ nígbà tó ń gbowó lọ́wọ́ wa tó ń dá wà sí free àwọn ìyàwó wa wà níbẹ̀ mo ti mọ orí èèyàn tó jẹ́ mo dẹ̀ ti mọ orí ẹjọ́ tá a máa dá fún ẹ a dẹ̀ máa dájọ́ fún ẹ nísinsìnyí báyìí a máa dájọ́ fún ẹ. dájọ́ fún tó bá ti dájọ́ fún baálé ó fàṣẹ sí ìwé kọ́ dájọ́ fún kí baálé fàṣẹ sí. ọ̀ká rẹ̀ láì adájọ́ náà tó gun ẹgbẹ̀nẹ̀gbẹ̀ bí ogun dóró ni ṣé bí ìwọ bá tiẹ̀ wá gágágá ní tó yẹ pé èyí tó yẹ kó fi ṣe làákà òun ló fi gbá wèrè tó kúrú yìí tó yẹ kó tọ́jú èyí tó fi kúrú kó tọ́jú ẹ̀ sọ́wọ́ kó máa fi ṣe làákà kó máa fi kọ́gbọ́n kòkò ló òun náà ń sọ̀rọ̀ kátikàti. nígbà tó mọ̀ pé ọmọ ẹjọ́ dá kí ló dé tó kẹ́jọ́ wá wájú èmi hàn yín ọba dájọ́ fún ọmọ ohun tí ó ṣẹlẹ̀ wo àṣẹ lọ́ba pa ọba ò ní sọ̀rọ̀ tí àṣẹ sì wà lẹ́nu baálẹ̀ náà tí baálẹ̀ ọ̀pá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ni ẹ̀yin méjèèjì ẹ jẹ́ kí ìyàwó yín ọ̀kẹ́ mi lára wéré kí tó tí mo túlẹ̀ yóò tó gbẹ ọ̀tán. kò sí wàhálà ibi tán fẹ́ gbà yọ sí wa nù ó fẹ́ gba rán àbàtú ni àmọ́ òun náà bá wa ń bẹ̀ ń sọ fún ọ pé last one ni wọ́n bá wa ń bọ́ stop ìjà lọ. ẹ ṣeun bàbá. ṣẹ́rí bọ́rọ̀ àwọn ọkùnrin ṣe rí nìyẹn àwọn ọgbọ́n la máa fi máa bá wọn lò ọgbọ́n ló fi ń gbọ́kùnrin gbé iṣẹ́ yìí ò mọ̀ ni. ẹ̀yin ẹgbà owó tọkọ yín kó wá fún mi. ó dẹ̀ tún kó ọ̀pọ̀lọpọ̀ foodstuff sí rice ẹ̀wà gàrí èlùbọ́ iṣu gbogbo àwọn nǹkan ní jíjẹ dáadáa ó gbé epo ó gbòòrò gbogbo nǹkan tíyàn máa ń jẹ gbogbo ẹ̀ lọ́kọ yín máa ń gbé wá fún mi àmọ́ mi ò fọwọ́ kàn gbogbo ẹ̀ ni mo dájọ́ síbẹ̀ because mo ti mọ̀ wípé irú ọjọ́ báyìí ó máa wáyé. mo gbé mo dáràn ayé ọkùnrin ò mọ̀ lè dá o rídé ayé àdá mi kí mi tó bá wà tí ò ní í dá ayé rẹ ò ní í dá bí n ṣe sọ kí lè iṣì kí ni kí n tẹ kí n lè tẹ̀kẹ́ iṣì kankan ayé rẹ ò lè dá orin kòsòwòkòsòwò ni mo kọ fún mi lé lójoojúmọ́ mo sì gbà pé tọ kádàrá mi nu wàá dúró owó yìí ayé ò ní sọ pé o ṣe jèrèsẹ rẹ ìṣe ò ní ṣe ọ. bọ́rọ̀ àwọn ọkùnrin ṣe rí nìyẹn gẹ́gẹ́ bí mo ti sọ fún yín lálákọ̀ọ́kọ́. mi ní ìgbàgbọ́ fún Saliu lè kó rẹ̀ nítorí ọkọ mi ó ń náhùn débi sọ́fọ́ ẹ lè fi kọ́ bọ̀bọ̀ nìyàn ṣeré. Saliu is a very generous man. ó tún gbé jẹnẹrétọ̀ fún. ó tí o jẹnẹrétọ̀ kan o tán bá ní pé èèyàn wà generous ẹni tó lawọ́ kódà òun ló máa ń kówó wá fún mi jù. ló bá tán àwọn sì ni. òun rèé owó tí Saliu kó wá nìyẹn lẹ́yìn owó yẹn ó tún wá ra bàtà oríṣiríṣi ó tún ra aṣọ oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ ó rà fún mi àmọ́ ìfọkàn yín balẹ̀ mi ò fọwọ́ kan bàtà mi ò lè fọwọ́ kan aṣọ ẹ̀ gbogbo ẹ̀ mo kó jọ sínú ilé gbogbo ẹ̀ ni máa kó padà fún yín sìn. ẹ̀yin náà gbogbo oúnjẹ tí ọkọ yín gbé wá. ń lọ mú mọ́tò tí ní èkó òrèlé ni torí kò ní ṣe fọwọ́ rù àbí kí n rù lérí mọ́tò ìbò pọ̀ dáadáa kódà ń lọ torí ẹ̀ sí ṣọ́ọ̀bù fún ọ̀tá full stop
mi ò wá fẹ́ kẹ́ délé kẹ́ lọ máa bá wọn jà o ṣé ń gbọ́ mi dáadáa ẹ má bá wọn jà o you have to use wisdom ṣé ti yẹ yín bẹ́ẹ̀ ọgbọ́n orí lẹ máa fi bá wọn lò ṣé ti gbọ́ ẹ má bá wọn jà ẹ má jẹ́ kán mọ̀ wípé gbogbo nǹkan tó ń kó wa mo ti dá padà fún yín o ṣé ti gbọ́ àmọ́ ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ try kẹ́ fojú wọn mọ́ra kẹ́ rẹ́rìn kẹ́ wọ aṣọ tó máa ṣarajọ ṣóye yín tí ẹ pé bẹ́ẹ̀ máa lọ ẹ máa bọ̀ báyìí ẹ máa ṣe ṣẹlẹ́kẹ́ nulẹ̀ tínú wọn á máa dùn tán ní fi máa wò táwọn. àwọn olórí ibu ni kò sí ti ń wọ̀ nulẹ̀ máa wọn bọ́ ń sọ̀ ń gbà mí máa wọn bọ́ ń sọ̀ tí wọ́n débi tí wọ́n débi wọ́n máa wọ̀ ń gbà mí ṣékù yín ò tó. ẹ tẹ̀ra mọ́ ẹ tún tẹ̀ra mọ́ dáadáa ṣe ti gbọ́. gbogbo ẹ̀ náà láàṣẹ àní fún ọ́n la àmọ́ ọlọ́run bá ń ṣe dáadáa fún ọ èmi àdé mọ̀ pé èèyàn gidi ni ọba ẹ̀ máa wá mọ̀ ṣe bíi kíní jọ́sí we are friends now. We are friends. Okay. Yeah, we are friends. We are friends now. No, together we are friends. Yeah. Together we are one. We are oneness in progress. Lórí ọ̀rọ̀ yìí jọ mí lójú nígbà tí ọmọ yìí tó tẹ̀ mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yìí pátápátá ó wá jẹ́ kí n mọ̀ wípé lóòótọ́ ẹ̀yin gangan ni amòòkùnṣìkà ẹ̀yin ni àìdá fúnra lára yín tí wọ́n ń pè ní àìdá tó ń gbénú ọmọ èèyàn tí wọ́n ń jẹ́ àìdá ẹ̀yin gangan ni. wọ́n làkàtà lọ ná kí n tó wà fàbọ̀ bẹ́ẹ̀ díẹ̀. ń bọ̀ Afusa kò ní bàjẹ́ fún eré rẹ̀ ò ní burú eré ọkàn kẹ̀ kódà ó jẹ́ mọ̀ wípé lóòótọ́ wọ́n bí ọ nínú ọlẹ́rẹ wọ́n kọ́ nínú ọlẹ́rẹ iná ọlẹ́rẹ tí wọ́n ti kọ́ tí wọ́n náà wá gbẹ̀kọ́ ni ọwá mú lò èèyàn ní ọ̀ ṣe rí bẹ́ẹ̀ yẹn bá nírú ẹbí 5 nínú ìlú yìí àmọ́ mọ̀ pé iná ìlú yìí gbọ́dọ̀ tó gbogbo àwọn ọkùnrin tí wọ́n ṣe bálabàlá ọ wà lára àwọn tí ó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ gidi mọ̀ bẹ́ẹ̀. sórí irú èèyàn tó bá wà dáadáa báyìí ó yẹ kó jẹ oyè láàrin ìlú wa yìí bẹ́ẹ̀ ni látòní yìí lọ èmi wá fi ń dá ọ lójú wípé láìpẹ́ láì jìnnà n ó fi ọjọ́ oyè n ó sì jáwé oyè lé ọ lórí débi pé n ó wúre tí gbogbo èrò pọ̀ tí wọ́n jó tí wọ́n yọ̀ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ọ̀kárí láì bí ọ̀kárí ẹ̀yin olójú kẹta méjì ìdájọ́ mi rèé ṣe rí ní òwúrọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ bá ti ń jí àti kẹ́ tó wọná lé yín sùn ojoojúmọ́ ayé yìí lẹ́ máa fi lọ sílé àwọn Afusa lẹ́ máa nítọ̀ Afusa dáríjì wá o Afusa dáríjì wá o Afusa àti mẹ̀sẹ̀ wa lẹ́sẹ̀ fún odidi ọdún 6 gbáko. ọdún 6 gbáko lẹ́ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ bá rìnrìn àjò ẹ gbọ́dọ̀ pàjẹ́ bẹ́ẹ̀ bá sí ń lé ẹ gbọ́dọ̀ sáré wá kẹ kọ́kọ́ sí kẹ tó lọ bí tẹ́ lọ kẹ tó sùn ẹ tún gbọ́dọ̀ wábẹ̀ bẹ́ẹ̀ bá kọ́ tẹ́ bá ṣe. láì sí mọ́sálásí àbí ṣọ́ọ̀ṣì láàmà jí lọ láàmà rẹ̀. àtẹjọ́ mọ́. èmi ti ṣẹjọ́ èmi ti dájọ́ ẹ̀yin lẹ́yìn ọ̀sẹ̀jọ́ mọ̀ ẹjọ́ gùn èmi sì gbọ́dọ̀ dájọ́. làwọn ló máa wá kí lójoojúmọ́ pé kí láì jẹ́ pé balẹ̀ mọ́ rí. Adéníkẹ́ kí wàá ní nǹkan tó ní òsọ sí ọlọ́kàn. ṣe sórí ọkàn mi ń sọ fún mi pé ọmọ Afusa yẹn mọ̀ yẹn ń lo oògùn kò dẹ̀ sí oògùn kankan tá a lè sà sí tí ó ràn. kí wàá ní ṣíṣe báyìí. kò ṣe ìbọn là á lò so ìta bá fi bá jiná tó bá gbogbo ẹwà ẹ̀dẹ̀ kó wá tán bí. ṣé kò wá ní kú. ní pẹ́ kó tó kú sọ̀rọ̀ mọ́ pé òun náà dájú wa ni bẹ́ẹ̀ bá ṣe kà fún yàn bẹ́ẹ̀ bá ṣe kà fún padà kò léèwọ̀ bájínátù lásán ló jẹ wá tọ́ba pé bájínátù kan fáwọn gúúsù pókà bájínátù méjì pókà bájínátù oríṣi pókà kó kú dànù bájínátù ni. ṣé àwọn èèyàn wà ní nọ́tìsì pa wá lápá bẹ́yìn. irú ọ̀rọ̀ òsìwò lọ sọ nǹkan tèmi fi fẹ́ràn kí n máa bọ́ ọ̀dọ́rọ̀ aláwo dénú ṣé ìwọ ó máa rojọ́ káàkiri fáwọn èèyàn pàwọ́ lápá ni. pínpín láíláí ẹ̀yin ló sọ fẹ́ náà bọ́jú pé àwa lápá ni. àìpé àwa nígbà tó ṣe pé wọ́n máa sọ pé àwa lápá káàkiri. èmi ò tiẹ̀ láìkí pé àìdíà ká àìdíà ni kéèyàn máa rojọ́ òṣì kiri. ìwọ náà máa pa àìdíà ká àìdíà ni. èmi ò ní sọ pé káwa sọ àwa lápá èmi yìí ní tiẹ̀ gẹ́gẹ́ ẹ̀ tí ẹ̀ límílẹ̀ tiẹ̀. kókó pààyàn wájú kó kú. Afusa ojú kò ní ra rẹwà o ó mama kí bèbí o sexy beauty of man.
palẹ̀ ẹ mọ̀ ojú ò nílé palọ́lẹ̀ àbúṣe òwe èmi wọn nílẹ̀ yóò wájọ máa dátọ́ ni ọmọ dára ò dẹjọ́ mi àbúṣe èmi